ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. Èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. Ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò. Olùkọ́ àgbà lónìí yẹn. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú o, ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ Òǹpìtàn ilẹ̀ Ìbàdàn Olóyè Láàjì Àbáàsì Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn gbáyì asọ̀tàn gbóyè o. Iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ. Ààrẹ Òǹpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ Òǹpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì Àbáàsì ìwọ ń pápá ìwọ nùnà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́ la fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. Ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ̀ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ̀ pa. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì apàtẹ ìtàn mọ́kúta o. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi kedere. Ẹ mọ̀ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Láàjì Àbáàsì Ààrẹ Òǹpìtàn ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ ọrú ẹ̀ ní tìbútòrò ilẹ̀ Yorùbá. Ààrẹ Òǹpìtàn yín náà ní ohun tí gbogbo àgbáyé pè ní olùkọ́ àgbà tó bá ti di ọ̀rọ̀ ìtàn. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo sì dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹ́yìn mi káàkiri tìbútòrò àgbáyé. Ètò sí pé èyí gangan ni ìtàn Yorùbá, èyí gangan ni Láàjì Àbáàsì ilẹ̀ ń dá sọ́rọ́ mi pé bóò ni ìtàn wa, bóò ni ò sí ní parẹ́, bóò ni ogún àjogúnbá ń bàbá wa, bóò ni ò sí ní wọ ọ̀kùn ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ rí wípé lẹ́nu bí ọjọ́ mélòó kan ni àwọn awuyewuye kan lọ nípa ọ̀rọ̀ àwọn ìtàn kan léyìí tí à ń ṣe àlàyé fún wa tá a sì ń yànnàná rẹ̀ pàápàá nípa ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ Kakanfò kò ṣe Kakanfò àti ipò Kakanfò ní ilẹ̀ Yorùbá. Torí pé ìtàn mo máa ń sọ fún wa pé ìtàn ò rújú ṣùgbọ́n àwa tí a bá ń sọ ìtàn tí ò bá ṣe pé tá a bá ṣọ́ra a máa sọ ìtàn a sì tún máa tako ara wa níbi ìtàn tá a bá ń sọ. Ìdí inú tí gbogbo àgbáyé fi gbé òṣùbà fún Ààrẹ Òǹpìtàn Láàjì Àbáàsì torí wípé béèyàn bá ti mú irọ́ mọ́ ìtàn tí ò sì mú ìfẹ́ inú mọ́tàn tí ò sì sọ̀tàn nítorí owó tí ò sì sọ̀tàn nítorí wípé mo fẹ́ fìtàn ṣègbè àbí tí ò sọ̀tàn láti sọ pé àkílágbájọba àlè fi fẹ́ràn mi àbí kọ́ sọ̀tàn láti fi wá ojú rere èèyàn ìtàn ó dúró. Bẹ́ẹ̀ tá a bá ti yẹsẹ̀ kúrò níbi àwọn nǹkan wọ̀nyí ìsọkúsọ
àbí ìtàn tí ó máa rújú lókù tá a máa sọ. Àkọ́kọ́ mo kí ẹ̀gbọ́n mi torí wọ́n ní àbúrò ni mo jẹ́ sí wọn. Kí n kọ́kọ́ ní mo kí ẹ̀gbọ́n mi àmọ́ bàbá lẹ jẹ́ sí mi. Mọ́gàjí ilé Oníróbó nìbàdàn, Mọ́gàjí Adégbóyèga, mo dúpẹ́ o. Gbọ̀ǹkà Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams, mo dúpẹ́. Gbọ̀ǹkà Ààrẹ Ọ̀nà Kakanfò ní ẹ̀jẹ̀. Torí pé nínú àwọn ẹ̀rí pé èmi náà máa ń sọ pé àwọn bàbá wa kan ń bẹ tó ṣe pé wọ́n ti ń sapá wọn púpọ̀ fún kí orílẹ̀-èdè Yorùbá kó lè dá dúró, àbí kí Yorùbá ó lè bọ́ ní oko ẹrú, ká lè bọ́ àjàgà tí wọ́n kìbọ̀ wá lọ́rùn, ká lè bọ́ kúrò. Ẹ̀rí pé tẹ́ bá wo ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bàbá ìgbógbó wọ́n ṣàlàyé tèmi sọ fún ayé pé ó ti pẹ́ tí mo ń sọ ipa tí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams tí wọ́n ń kó bẹ́ẹ̀ rí pé mo máa ń sọ kó tó dẹ̀ tó di pọ̀rọ̀ ṣẹlẹ̀ ni mo ti máa ń sọ wípé àwọn kan ti ń bẹ nínú ẹ̀ ti pẹ́ tó sì ní ìlànà tí wọ́n ń tẹ̀lé. Ẹ̀rí pé mi máa ń sọ wípé kìí ṣe àkọ́kẹ́sẹ̀ pé tí ó bá kan ọ̀rọ̀ ká máa ṣèwọ́de rálì, àwọn kan ń bẹ tí n bá ti rí wọn mo mọ̀ pé ó ti tó, àmọ́ táwọn bá ti rí wọn mo mọ̀ torí pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá a bọ̀ ló tẹ́ ti ń bá a bọ̀ náà là ń tọpinpin ẹ̀ láti ọdún 2016 2017 kó tó wá di 2019 tó búrẹ́kẹ́ títí wọ 2020 kó tó wá dọdún tá a wà yìí. Gbogbo ẹ̀ náà ni ìlà ń bá lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú àwọn tó gbé wọ́n ti bẹ̀rẹ̀ tọ́lọ́run kádàrá pé wọ́n ti bọ́ sọ́dọ̀ Ọlọ́run àtàwọn tó ń bẹ ní ayé lọ́wọ́ báyìí torí gbogbo nǹkan pátápátá náà ló ní àkọọ́lẹ̀. Ẹ̀rí ni mo ti sọ, mo ti fi dúpẹ́ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n tá a bá wá ń sọ ìtàn nítorí ọ̀rọ̀ tá a sọ àti ìtàn tá a pa, tá a bá wá fẹ́ fi èyún fọ èsì àwa máa sọ̀tàn takora wa. Nígbà tí ẹ̀gbọ́n mi náà tí wọ́n sọ̀rọ̀, wọ́n ní pé ní nǹkan bí ọdún 1933 nígbà tí àwọn òyìnbó ṣe gẹ̀sẹ́ẹ̀tì àwọn ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá láwọn ọba aládé, wọ́n ní 16 ni wọ́n. Nífẹ̀ẹ́ kẹ́ máa bá mi lọ o. Nígbà tó ẹ̀gbọ́n mi wá ń sọ̀rọ̀ yìí pé nígbà wọ́n ń jagun Èkìtì parapọ̀, àwọn ọba tó kojú Ààrẹ Látòsà, àwọn ọba 22 32 nígbà wọ́n ń jogun Èkìtì parapọ̀. A sì bẹ̀rẹ̀ ogun Èkìtì parapọ̀ ní ọdún 1877. A bẹ̀rẹ̀ ogun Èkìtì parapọ̀ ní ọdún 1877. Ogun Èkìtì parapọ̀ yìí ilẹ̀ Ìjẹ̀ṣà, ilẹ̀ Ifẹ̀ àti ilẹ̀ Èkìtì àti apá kan Àkókó lọ́wọ́, kò dé Ọ̀wọ̀, kò wọ gbogbo Oǹdó, kò dé Bìíní. Àwọn tí ń bá Ààrẹ Látòsà jànú ilẹ̀ àwọn náà tó wá sọ pé ń gbà ń o lẹ́yìn bíi 50 ọdún sígbà náà látó wá ẹ̀sẹ̀ tó wá sọ pé ọba 16 sẹ́gbọ́rọ̀ ti takora wọn. Èmi sọ pé ọba tí ń bẹ ńlẹ̀ Yorùbá lọ́ba aládé wọ́n lé ní 300 torí pé níbẹ̀ ní ilẹ̀ Èkìtì lásán ọba aládé 16 tó jẹ́ àgbà kọ́kọ́ dúró lẹ́kìtì nìkan dòní olónìí. Ẹjọ́ àbàkú parọ́ ni wọ́n sọ pé lẹ́rìí òun bẹ ní ọ̀run. Ẹ lọ sí Ministry of Information ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn ọba tí wọ́n gbé gómìnà wa Káyọ̀dé Fáyẹmí tí wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́, ọba aládé 16 ni. Onílàwẹ̀ tẹ́ fẹ́ mú wa àárín wọn níbẹ̀ nìkan nu o, ọba aládé 16 òun ni. Ìpínlẹ̀ Èkìtì la sì ti ní ọba tó ní ìyá adé méjì, ọlọ́gọ̀tún bẹ́ńbẹ́. Ìpínlẹ̀ Èkìtì náà la sì ti ní ọba tó lè wọnú adé ìyá adé. Kò sí ọba kankan tó lè wọnú ìyá adé tó bá jẹ́ ojúlómọ, tó bá jẹ́ ẹ̀jẹ̀ ìdílé ọba tó lè wọ inú ìyá adé, òun nìkan ló lè wọnú rẹ̀. Ní pé tá a bá ń sọ̀tàn ká máa ṣọ́ra. Ká tó wá sọ, mo ti sọ ilẹ̀ Yewa, lọ Kétu, lọ Pópó ní Togo, ká tó sọ ní Nàná ní Ghana. Mo sọ fún wa Ìgbòho Kìsì Onítẹ̀dé ọba aládé ìṣẹ̀ǹbáyé ni. Ẹ lọ sílẹ̀ ilẹ̀ Ìbàràpá, àwọn ìyá adé ń bẹ nílẹ̀ Ìbàràpá náà tó wo bíi sẹ́sẹ́ rin. Ṣùgbọ́n gbígba adé apá kan lẹ̀ ń sọ àwọn kátó wá padà sọ́dọ̀ àwọn Ọbàtálá, àwọn Ifọ̀n Olúfọ̀n tó ṣe pé ládé Aláàfin ò ládé, adé aládìkún ni wọ́n gbà fún Aláàfin. Olúfọ̀n ni wọ́n ń sọ. Ifọ̀n Òròlú ló ní adé tó jù. Nígbà tí Ọ̀rànmíyàn padà délé Ifẹ̀, wọn ò jẹ́ ó dádé. Ibi tọ́rọ̀ ti ṣẹlẹ̀ nú o.
wọn ò jọ dádé àrè òun náà sì ládé àrè kí láadé torọ́ làwọn tí wọ́n máa ń gbé adé àrè ńlẹ̀ fún ẹ bá ti jolúfẹ̀ tí ó de wọn ò tí ì jẹ́ nìkan ó de ìwọ sì ń fi adé bó bá dé kan lónìí ó dé kan lọ́la kìí ṣe kórìmọ̀ gbófo adé gangan lójúlówó adé iná fi wá gbé adé fún Ọ̀rànmíyàn kó dé kìí ṣe pé ńgbà tó ẹsẹ̀ dé Ọ̀yọ́ lọ tẹ Ọ̀yọ́ nílé Ifẹ̀ ló ti gbé fún un. Ọlọ́fin la sì ń pe àwọn àti lo orúkọ mo ti sọ nínú ta Yorùbá àti pe Ọọ̀ni ní Àdìmúlà rí àti pè ní Olúfẹ̀ rí àti pè ní Ọlọ́fin rí. Ọlọ́fin ìlàwọ̀ Ọ̀yọ́ sọ di Aláàfin. Ọlọ́fin ìlà ń pè nílé Ifẹ̀ àwa ń pè ní Aláàfin. Bó ṣe jẹ́ pé tẹ́ bá lọ wo àwa ń lo orí ẹ lọ sí gbogbo òkè Ògùn náà wọ ilẹ̀ Ìgbómìnà wọ Kwara àwọn Kwara erí làwọn ń pè erí àwa ń pè ní orí àwọn ń pè ní erí. Ọlọ́fin Aláàfin. Ibi ìtẹ́tù wa sọ ẹni kò sí ti ń jẹ́ kìnìún oníbùdó ipe kìnìún oníbùdó ní ń bẹ ẹ̀gbọ́n mi kò rí bẹ́ẹ̀ o kìnìún oníbùdó ń bẹ ilé wọn sì ń bẹ ń bàdàn kìnìún oníbùdó tó kí gangan ni òun lọ́kọ́ jẹ sẹ́ríkì Ìbàdàn tó kí ìlú tí ń jẹ́ ibùdó ń bẹ baálẹ̀ ní tẹ́lẹ̀ ní ibùdó kó gun ó tó fọ́ọ̀lù rẹ̀ ìdán fi ń pè ní oníbùdó gbogbo ẹ ti bá ìpínlẹ̀ Kwara lọ lónìí wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé Ìbíkúnlé gangan fúnra rẹ̀ Ìjàdó nílùú rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ Ìjàdó lòun wọ́n jẹ́ bàtàn wọ́n sì tan pẹ̀lú Tóyè jẹ Àkànní Alébíoṣù Ààrẹ Ọ̀nà Kakanfò Ògbómọ̀ṣọ́ tó kí ni oníbùdó ilé wọn ń bẹ àwọn ìran wọn ò sọ pé kìnìún oníbùdó kò níbùdó ni àwọn ń jẹ́ o tó kíkọ́ ni kìnìún ibi tí ẹ ti ṣe àṣìṣe nu àwọn ìran tó kí oníbùdó làwọn àwọn ẹsẹ kìnìún etí òye wọn nu tó kí oníbùdó ọ̀dádúró ìlú tiẹ̀ ní ibùdó òun ló níbùdó tó wá sí Ìbàdàn tó wà lára àwọn tí wọ́n jọ jagun gba Ìbàdàn òun jẹ́ tó kí ìfẹ́ ká máa dé o ó wá ní ọmọ sẹ́kan ìlà wa ń pè ní Ìbíkúnlé òun á lọmọ lójú rẹ̀ òun ló lórí ogun rẹ̀ ìní kìnìún rẹ̀ torí pé ògìdán ni akọni alágbára ni ẹ̀ṣọ́ sì ni ní wọ́n sọ pé kìnìún wo nu torí nílẹ̀ Yorùbá wọn mọ́ ẹ rí i pé ẹ rí gbà tó di ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn mọ́ ní Yorùbá èkìrà wọn lọ́mọ Àmọ̀tẹ́kùn ọmọ ẹkùn wọ́n máa ń kira wọn lọ́mọ erin wọ́n máa ń kira wọn lọ́mọ awọ́rúurú afàrúurú ọmọ èjòlá wọ́n sì máa ń kira wọn lọ́mọ kìnìún kìnìún èwo kìnìún tó níbùdó kìnìún ti tó kí oníbùdó ni tẹ bá sì délé Ìbíkúnlé ní Ayẹyẹ nìbàdàn ilé Ìbíkúnlé kìnìún oníbùdó ni wọ́n kọ́ ọbẹ̀ gbogbo wa la sì rí ngbà mo lọ lé mo ṣe àfihàn lẹ́yìn ìgbà mo wá pe gbogbo igun ọmọ 11 ọkùnrin torí Ìbíkúnlé bímọ púpọ̀ tún bí obìnrin mo wá pe gbogbo igun 11 ni mo pè jókòó kì í ṣe pé bóyá ẹnìkọ̀ọ̀kan igun 11 ni mo jókòó tí mo sì jókòó ní gbọ̀ngàn Ìbíkúnlé tí mo ti gba ìtàn lẹ́nu wọn inú mi dùn olóyè Adéwálé Ìbíkúnlé kún bẹ láti bí ọdún méjì mọ́mọ́ sọ fáwọn ìtàn bá gbéṣẹ́ ìtàn fún mi láti bí ọdún méjì ń ìyìn tí ìsọ ìtàn Ìbíkúnlé lóhùn nìkan ń wọnú ìtàn ọ̀pọ̀lọpọ̀ tí mò ń sọ ni tí mo ti parí ìwádìí lórí rẹ̀ Ìbíkúnlé ni kìnìún oníbùdó kìí ṣe kìnìún oníbùdó kìnìún oníbùdó kọ́ kìnìún oníbùdó sáwọn ọmọ Ìbíkúnlé náà mú ọkọ̀ bàbá wọn ìyọ́bẹ̀ mi lẹ́rìí ní ìṣe pé kí ló kọ mi nílé sọ kí ló kọ ọ̀ràn mi kí ló kọ ìdílé mi mo sì á ń pera mi ló pìtàn kìnìún oníbùdó ni kìí ṣe kìnìún oníbùdó ọ̀gá rẹ̀ ní Tóókì oníbùdó ńlọ́kọ́ jẹ́ sẹ́ríkì Ìbàdàn Tóókì oníbùdó ńlọ́kọ́ jẹ́ sẹ́ríkì sí Ìbàdàn kìnìún rẹ̀ ìní Ìbíkúnlé náà fi ń pè ní kìnìún ó kọ Ìbíkúnlé ọwọ́ amúlára àwa sopọ̀ mọ́ orúkọ ọ̀gá rẹ̀ Àlàjẹ́ tiẹ̀ ní néèmù tiẹ̀ ní kìnìún orúkọ ní Tóókì orúkọ ìlú ní Ibùdó
gẹ́gẹ́ bíi baálẹ̀ oníbùdó oníwèrè olúbàdàn àwa pé oníbùdó òun tó wá jẹ́ sẹ́ríkì kìnìún rẹ̀ wá ní ìbíkúnlé kìnìún oníbùdó gbogbo èèyàn ló sì mọ̀ èmi ò tiẹ̀ wá gbọ́ rí mọ́gàjí ìbàdàn náà sì níyìn èmi ò wá gbọ́ rí kẹ́nìkan wá sọ pé kìnìún oníbùdó ni kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ tó bá sì sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí àwọn ọmọ ìbíkúnlé ń bẹ láyẹyẹ torí pé nílẹ̀ yorùbá nínú agboolé tó tóbi jù ìlàgboolé ìbíkúnlé wọ́n sọ pé àgbàlá ìbíkúnlé ju oko bàbá ẹlòmíì lọ alágbàlá jáyàjáyà bàbá kú ẹjọ́ alágbàlá tó kòókò sáré kódà tí bá ti pe lóyè adéwálé ìbíkúnlé ló bá ti pè mí báyìí wá ti ní ààrẹ òpè tẹ̀má ní ìbíkúnlé olókè alágbàlá jáyàjáyà bàbá kú ẹjọ́ mọ̀ gbọ́ àgbàlá ìbíkúnlé ju oko bàbá ẹlòmíì lọ torí pé ilẹ̀ ó lé ní 4 acre àwọn ọmọ ìbíkúnlé nìkan wọ́n sì kọ́lé bẹ́ẹ̀ gbogbo ilé tí ń bẹ lórí 4 acre lágbàlá ìbíkúnlé tó ti wá di ìgboro òlú lónìí ní ayẹyẹ kò sí àlejò kankan bẹ ọmọ ìbíkúnlé nìkan lọ́kọ́ gbogbo ilé bẹ́ẹ̀ ẹni tẹ́ bá ti rí nínú ayẹyẹ nílé ìbíkúnlé o ẹ̀jẹ̀ ìbíkúnlé ni kì í ṣe pé báyà pé ọmọ kìnnì kan wà àwọn ìbíkúnlé nìkan wọ́n kọ́ gbogbo ẹ̀ nítorí yàtọ̀ nu torí náà tá a bá ń sọ̀tàn ká máa kíyèsí àwọn ìtàn ń bẹ tó gbajúmọ̀ tá a bá sì ń lójú ogun kìnìún oníbùdó kìnìún oníbùdó kìnìún oníbùdó náà wọ́n máa ń lù ú fún un ilé tó téèyàn bá sì fẹ́ parọ́ tó kí oníbùdó tọ́jọ́ ga ìbíkúnlé ilé rẹ̀ ń bẹ ẹlẹ́yìn tó tún wá jọ bẹ́ẹ̀ ni wípé wọ́n ti ṣe àfihàn ẹ̀ rí mo ti lọ bá wọn ní CCII mo sì lọ nígbà wọ́n ń ṣe àjọ̀dún ní Mọ̀pó mo ṣe àfihàn gbogbo ìdílé àwọn jagunjagun ilẹ̀ Ìbàdàn ẹ rántí pé wákàtí 3 ni mo fi gbé tó ń gbà náà lọ́dún 2 sẹ́yìn tí mo ṣe àfihàn gbogbo ìdílé àwọn jagunjagun ilẹ̀ Ìbàdàn tó kí oníbùdó ń bẹ lára àwọn ìdílé àwọn jagunjagun ilẹ̀ Ìbàdàn tó kí oníbùdó èsì ni kìí ṣe pé ìbíkúnlé gangan ni oníbùdó kìnìún ni ìbíkúnlé ọ̀gá rẹ̀ lóníbùdó láfi wá pè ní kìnìún oníbùdó bẹ́yìn ò ṣe rí nù. inú mi wá dùn lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé torí pé inú mi dùn ẹ̀yin náà mọ̀ mí ẹni àmọ́ èyí tí mo sọ nípa ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹni mi ò rí yìí ń sọ ẹ ṣe gan ni. nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní sa àlàyé ẹni Ògúnmọ́lá ó jẹ òsì fún Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí kò rí bẹ́ẹ̀ Ògúnmọ́lá jẹ òsì fún Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí níbo ló ti fẹ́ jẹ òsì níbo lògúnmọ́lá ti fẹ́ jẹ òsì fún Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí nínú oyè tí wọ́n tò ní ayé Olúyọ̀lé mo rò yí pé oyè 9 ni wọ́n tò torí ẹ dápọ̀ ìwé rẹfẹ Samuel Johnson náà sì ni ìwé rẹfẹ Samuel Johnson ọ̀nì tí John pátápátá lè mí ní lọ́wọ́ tí John pátápátá kìí ṣe tí wọ́n ẹ̀sẹ̀ tó ń tẹ̀ kò sáwọn eléyìí mọ́ ẹ̀ ń bá lélẹ̀ lọ́wọ́ wúrà ni. nígbà wọn máa tò àwọn oyè ẹja wo bí wọ́n ṣe tò oyè Ọdẹ́nìlọ ni Balógun Lájùmọ̀kẹ́ ni Ọ̀tún Balógun Ọpẹ́ Àgbé òní òsì Balógun Tóókì Oníbùdó tí mò ń sọ òní Sẹ́ríkì àkọ́kọ́ tí Ìbàdàn kọ́kọ́ jẹnu Babalọ́lá òní Asípa Oyèsílé táwa àgbà wá pè ní Olúgbòde tó náà wá jẹ baálẹ̀ tó lóko ńbàdàn òní Abẹsẹ̀ Ògúnrẹ́nu òní Sàrùmí olórí àwọn afẹsíjagun Yéròǹbí òní Àgbà Akin Délé Solú Òjé tó àgbà wá sójé àtàwọn ẹmẹ̀wà rẹ̀ 5 àwọn akọni 5 òní Ààrẹ Àgòrò. níbo wá lórúkọ Ògúnmọ́lá wà nígbà ayé Olúyọ̀lé ilà àwọn àgbà ní Ògúnmọ́lá wọ Ìbàdàn wá onífà ni Ògúnmọ́lá ṣùgbọ́n alágbára ìpáǹlẹ̀ ọmọ tó ni. ìnìgbà tí ọlá Ìbáṣọ̀run Olúyọ̀lé ìbà Olúyọ̀lé tó búrẹ́kẹ́ tán ilé máa fi wá gbó nígbà tó tí Kúrúnmí mú tó fi gbé rúfun níjàyè kọ́ mọ́ láńgbọ̀ wá padà wá tó dé ló fi wá máa da ìbò Olúyọ̀lé láàmú Ìbàdàn táwọn onílù rẹ̀ ọmọ lùlù Ògúnmọ́lá ìjà gbòòrò ní ọ̀pá dandan ó má gbórí lọ́wọ́ ó ń wọ̀nà ọ̀run yàn tí ó máa fi ìlú pé Olúyọ̀lé níjà torí ilé Ìbà méjì níbẹ̀ ilé Ìbà láíláí ń bẹ yóò ní kó nílù òun ó gorí igi lọ kí wọ́n bá lè máa gbọ́
torí bẹ̀rẹ̀ lòún wà àwọn wọn ẹ má jẹ́ lọ sọ́nà bẹ́ẹ̀ yóò wá ní kó máa lùlù nígbà tó Olúyọ̀lé bá wá gbọ́ yóò ní ebi ti ń pa Ògúnmọ́lá rèé o ebi ń pọmọ èrè o ní fífìlú pè mí níjà ẹ lọ kó oúnjẹ fún un kò jóyè débi wípé yóò wá jẹ Òsì Kakanfò ẹ wá ní wípé Ọdẹ́rìnlọ tá a pè ní Balógun Ìbàdàn ohun tó wà ní gbọ̀ǹkà fún Ọdẹ́rìnlọ ní gbọ̀ǹkà fún Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí Ìjàyè àìrọ́ lè yùn irọ́ tún lè yùn náà torí wípé kò sí ìtàn kankan tó sọ nílẹ̀ Ìbàdàn kódà yìí ń gbọ́ lẹ́nu àwọn ìdílé Ọdẹ́rìnlọ bóun ni ó ṣe jẹ́ olóyè èèyàn méjì olóyè èèyàn méjì Balógun tó jẹ bóyá ẹ̀gbẹ̀túmọ̀ Balógun tí Ọdẹ́rìnlọ jẹ Ìbálógun Olúyọ̀lé ní Ìbà ẹgbà ọjà Ìbà la máa ń wí kìí ṣe ọjọ́ ọba torí Ìbàdàn lọ́ba ń gbogbo ìgbà yìí ọjà Ìbà Olúyọ̀lé ọjà Alábọ́sìdé lọ́jà ń kọ́kọ́ ń jẹ́ tẹ́lẹ̀ ọjà kan náà tó wà ní Mọ̀pó náà ni ọjà Ìbà ni ọjà Alábọ́sìdé la kọ́kọ́ ń pè níjọ́ lọ́dọ̀ àwọn Ẹ̀gbá ọjà Ìbàdàn ni nígbà ọ̀yá wọn fowókọ Lábọ́sìdé bàbá àṣàlẹ̀ Ìbàdàn àkọ́kọ́ wọn fi sọ kó tó wá di ọjà Ìbà. nígbà tí ẹni Olúyọ̀lé ó jẹ baálẹ̀ Olúyọ̀lé jẹ baálẹ̀ o Olúyọ̀lé jẹ baálẹ̀ ẹ rántí wípé Olúyọ̀lé ó ti rẹ́yìn nígbà tí ìgbà tá a gba Ìbàdàn baálẹ̀ ni Mọ́yẹ̀ jẹ ẹ lọ wo gbogbo tí wọ́n bá list nínú ìtàn Ìbàdàn baálẹ̀ ni Mọ́yẹ̀ jẹ nígbà wọ́n lẹ́yìn Mọ́yẹ̀ ní ogun Gbanámú mo ti sọ gbogbo ìtàn ẹ lọ wo ìtàn akọni eléèpo gbogbo ẹ̀ lẹ́ẹ̀bà ń bẹ̀ nígbà wọ́n lẹ́yìn ẹ sì lọ wo ìtàn Ẹbọ Olúyọ̀lé ó ń bẹ lórí YouTube ìtàn Yorùbá ó ń bẹ lórí Facebook ìtàn Yorùbá wọ́n lẹ́yìn ẹ̀ tán ẹ̀ tó wá bọ́ sórí àpèrè ó ní Olúyẹdùn ọmọ Àfọ̀njá olólórí àwọn ikọ̀ tọ̀yọ́ Olúyẹdùn ẹkùn òsì Ọ̀yọ́ ló ti wá Olúyẹdùn ọmọ Àfọ̀njá òun gangan làkọ́bí Àfọ̀njá kí la fẹ́ ṣe military camp ní àgọ́gun ibùdó ogun ibùbọ ogun ìní wọ́n fi Ìbàdàn sí ń gbà náà ọ̀dà wọ́n wá ní sọ pé ààrẹ náà lakú ti ń pè ọmọ ààrẹ tẹ́ máa ń pè wọ́n wá ní ọ̀dà kúkú jẹ Kakanfò torí pé ètò Ọ̀yọ́ ti dàrú nígbà táwọn Fúlàní ń dà wá láàmú wọ́n wá fi Olúyẹdùn jẹ Kakanfò Lákànlé wá jẹ Ọ̀tún Kakanfò Olúyọ̀lé ó wá jẹ Òsì Kakanfò ẹ wo nǹkan o Olúyọ̀lé sì ní ọmọ ọlọ́lá méjì ni ọmọ Àgbẹ̀yìn ìní Aláàfin Abíọ́dún Adégoolú bí Aláàfin Abíọ́dún Adégoolú ló bí Àgbẹ̀yìn Àgbẹ̀yìn ló wá lọ fẹ́ Olúkùóyè yìí ni àbúrò Basọ̀run Gáà ni tó ṣe pé Basọ̀run Yamba ló bí o Basọ̀run Yamba ni ló bí Gáà olóbí Olúkùóyè ló wá jẹ́ pé ìdílé Basọ̀run àti ìdílé Aláàfin ó sì wá jẹ ọjẹ kí lorúkọ ẹ̀ ọjẹ Òsì Kakanfò torí pé ìdálọ́lá ni bí ẹ ṣe tónú pé oyè military camp ni ẹja fi tó oyè ogun Kakanfò tAláàfin jẹ́ ń bẹ́ ń gbà náà ìdínú tí wọ́n fi ka Olúyẹdùn mọ́ Kakanfò bẹ́ẹ̀mi náà ṣe mọ́ sọ fún pé àti ìjẹ Kakanfò mẹ́ẹ̀ẹ́dógún ẹ bá ní Kakanfò mẹ́ẹ̀ẹ́dógún la jẹ rọ́lọ́pàá ẹ̀ẹ́dùn èé ṣe Kakanfò ayédèrú Kakanfò Olúkòyí ló fi jẹ́ òun náà ló sì ṣekú pa Oníkòyí Adégún tó fi jẹ́ torí pé Tóyè jẹ Àkànní Alébíoṣù ń bẹ láyé ńgbà tó jẹ́ nígbà Tóyè jẹ́ ṣètò lu Aláàfin tó fẹ́ lòmíì jẹ́ ẹ lọ wò ó tẹ bá sọ pé rọ ọmọ pa ẹ lọ sáàfin lọ́dọ̀ bàbá mi kú bàbá yèyè ẹ láàrin òpìtàn tó parọ́ nígbà tó Olúyẹdùn wá kú Olúyọ̀lé ń bẹ ní Ogun Ọ̀tà ó fi Agérígé ó fi ṣe bùbá ìran àwọn Àwórì lọ́wọ́lọ́wọ́ àwọn Ẹ̀gbá tí wọ́n ń gbógun wọ Ọ̀tà
ibùba tó ṣe eléèpo ọ̀ràn lọ àti iná kojú ni ìran wọn náà pápá wá jẹ ìmáàmù Ìbàdàn ìdílé jagunjagun ni wọn láti ilẹ̀ tààràtààrà ọmọ lójú Olúyọ̀lé sì ni iná kojú torí pé ilé mọ́yẹ̀ ilé iná kojú ilé ẹfúnṣetá ní wúrà wọ́n súnmọ́ra wọn ń bẹ̀rùn àti ilé tẹ bá ń bọ̀ láti títì ilé gómìnà wa Abíọ́lá Ajímọ̀bí lẹ́ẹ̀kọ́kọ́ kàn torí ẹ̀jẹ̀ Aláàfin Agbólú Ajé làwọn Ajímọ̀bí gómìnà wa àná tó kú kọ́ lọ́ba àforíjì. ìgbà tó wá di wípé ibẹ̀ wọ́n wá wà wọ́n á rí pé Olúyọ̀lé ń pète o wípé ó sì ń sa àṣàsí ó sì ń rán oníṣẹ́ kú sáwọn olóyè kó wọn bá àlè ó fẹ́ rẹ́yìn Lákanlẹ̀ àmọ́ kí Lákanlẹ̀ ó tó mọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú àwọn olóyè tá a kà gbogbo wọn ti lọ tán tó jẹ́ Olúyẹdùn wọ́n wá sọ pé kó má wọ Ìbàdàn mọ́ àmọ́ gbogbo ẹ̀yin tẹ̀lé lọ́mọ ogun Ìbàdàn ẹ̀yẹ padà wá àmọ́ wọ Olúyọ̀lé májàrí ó ń bàdàn ní iná kojú àtẹlé èpo fi wá ń ṣe àmì fún tó fi òru wọ Ìbàdàn ìró òbọn tí ń ró ẹni ìlú wa di wàhálà láàrin òun àti Lákanlẹ̀ ṣùgbọ́n Lápásìdé ń bẹ ń bàdàn tọ́jọ́ ọmọ Ifẹ̀ tó ń jẹ́ bàbá àṣàlẹ̀ ìlọ́wọ́ á lọ pẹ̀tù sí àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ omi tẹ̀yìn wọ ìgbín Lákanlẹ̀ lẹ́nu nígbà wọ́n pa Bánkọ́lé Alẹ́sìnlọ́yẹ́ àwọn èèyàn máa ń sì í gbé Bánkọ́lé Alẹ́sìnlọ́yẹ́ Balógun ọmọlé ńlọ́jẹ́ fún Lákanlẹ̀ tí Lákanlẹ̀ bá gorí àpèrè tó jẹ baálẹ̀ òní ó jẹ Balógun ni kì í ṣe bó ti jẹ Balógun òlú àmọ́ gbà wàhálà yìí pọ̀ tí wọ́n pa tán wọ́n lé Lákanlẹ̀ kúrò nílé rẹ̀ ó sá lọ ìta mẹ́rin ibi ìta mẹ́rin gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìsàlẹ̀ tẹ́ bá ti kúrò nílé Akéré tẹ́ bá ti lọ sí gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìsàlẹ̀ ẹ ti rí ilé kí lorúkọ ẹ rí ilé agboolé Lákanlẹ̀ nítorí pé wàhálà púpọ̀ tá a ṣe ká tó rí ilé Lákanlẹ̀ padà ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn wọ́ọ̀lọ́ èmi ìgbà náà ni Adéwálé Ìbíkúnlé ọmọ Ìbíkúnlé kìnìún oníbùdó ń bẹ ní alága wọn pé ilé Lákanlẹ̀ agbọ́dọ̀ sí ìran Lákanlẹ̀ ò sí mọ́ Ìbàdàn ni àṣẹ ẹ̀sìn nígbà wọn ti wá gba ìsìláàmù kò jẹ́ wọ́n dá sọ́rọ̀ ìlú mọ́ àti irú ikú tó pa bàbá wọn oró yẹn ní bẹnu gbà ẹni ìlú ní ẹ gbọ́dọ̀ wá sásẹ́yìn náà ẹsẹ̀ wá lọ ṣe akọmọ̀nà ńlá pé ilé Lákanlẹ̀ ni wọ́n wá lè lọ sí ilé Agbeni kan láti máa ń gbọ́jà Agbeni Ìbàdàn alágbára tààràtàrà lágbeni bí ọjọ́ alágbára tààràtàrà ni ara àwọn ìpìlẹ̀ Ìbàdàn ìdílé jagunjagun Ìbàdàn ni irú ẹ̀ náà làwọn amúnigun táwọn náà ti di àáfàá àwọn Fádèyí Ọ̀gáníjà gangan nípìlẹ̀ làwọn amúnigun ibi tí ń jábúnigun Fádèyí Ọ̀gáníjà ara àwọn ìpìlẹ̀ Ìbàdàn tó jẹ́ jagunjagun ni. ìní ó wá fi lọ ṣe àtìpó ń bẹ̀ àmọ́ Olúyọ̀lé takú pé òun ò ní gbà Lákanlẹ̀ fi wá gbé ọ̀bẹ tó la ìfun ara rẹ̀ ó wá kó fún jáde ó fi wé láwàní ó wá gu ẹṣin ló fi lọ fi eléèpo àtOlúyọ̀lé ré kó tó wá padà sínú ilé tiẹ̀ kó tó gbẹ̀mí ara rẹ̀ ó sì kìlọ̀ fáwọn ọmọ rẹ̀ ẹ̀bẹ́dá sí gángan ẹ̀fún wọn lẹ̀. lòlúyọ̀lé wá jẹ baálẹ̀ ní ọdún ẹ bá ń béèrè ọdún wo ni Olúyọ̀lé jẹ baálẹ̀ ọdún wo ni Olúyọ̀lé jẹ Báṣọ̀run àwọn kò sí gbogbo ìtàn táwọn àgbà Ìbàdàn sọ náà ni pé àárín ọdún 1835 ni wọ́n gbà pé Olúyọ̀lé jẹ baálẹ̀ ìdínú pé kò bá wọn lọ mo ti sọ nínú ìtàn àwọn ogun míì ń bẹ tí ò kọ́kọ́ bá wọn lọ torí Ìbàdàn ò tí ì tòrò Ìbàdàn ń rújú àmọ́ ńgbà tí ó di ogun Èlédùwẹ̀ Olúyọ̀lé lọ Olúyọ̀lé ló lé Ìlọrin tó lé àwọn Fúlàní Ìlọrin tó ti fẹ́ kó Ìlọrin káwọn ọmọ ìlú tó wá pè pé bàbá àwa nìkan la mọ̀ ń dájà ajá àwa nìkan bó ọ wá ránṣẹ́ lọ bá Kúrúnmí torí Kúrúnmí ti ràn wọ́n lọ́wọ́ lásìkò ogun gbanámúgbà mọ́ yẹ̀ fẹ́ fogbèjà Ìbàdàn Kúrúnmí sì jẹ́ baálẹ̀ Kúrúnmí náà ti jẹ́ baálẹ̀ ní Ìjàyè ọjọ́ Kúrúnmí ní baálẹ̀ ti lé ní ọdún 10 kí Olúyọ̀lé tó di baálẹ̀ Ìbàdàn kése pé òun náà Kúrúnmí náà kẹsàdédé jẹ Kakanfò mo ti sọ ìtàn Kúrúnmí fún wa kò rújú ilé pé tá a bá ń pàtàn kájọ
bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tẹ́ fi mí jẹ́ ààrẹ òpìtàn bàbá mọ tí wọ́n ṣe gbogbo Ìbàdàn tí wọ́n tẹ́wọ́ gbà wọ́n mọ tí wọ́n ṣe gbogbo àgbáyé tí wọ́n tẹ́wọ́ gbà wọ́n mọ tí wọ́n sọ. bàbá mi ìsọpá ìmọ̀tàn ṣùgbọ́n ẹ sọ pé ìrí yun pa lọ́fà àlàyé olóyè Olúbàdàn ààrẹ òpìtàn Olúbàdàn lẹ́ni kò rí yun pa lọ́fà àlàyé kì í sì ṣe ìgbéraga èmi kọ́ Ọlọ́run ọba ni ọ̀rọ̀ mi gan máa ń kọ́ èmi gan náà lóyìí nígbà míì pé níbo mo ti ń rí ṣùgbọ́n tọ́lọ́run rẹ̀ mi wáyé wá sínú ntọ́lọ́run mi ìmọ̀ kankan ju ìtàn yìí lọ ìmọ̀ kankan ju ìtàn yìí lọ. ìwà nígbà tọ́lọ́run ṣẹ́ bá kúmi ní àbá àwọn Ìlọrin jà àwọn bàbá wa là ń bá jà àti abẹ́sìyàwó lọ ilé ọkọ ni ẹ̀yìn tí Olúyọ̀lé kó gbogbo àwọn ọmọ ogun rẹ̀ àwọn Fúlàní Ìlọrin ni ní fi wá pa Aláàfin Olúkúewu àti ọba Àbàrùbá Elédùwẹ̀ ṣùgbọ́n bò sí bẹ́ńbẹ́ ní kí sí bẹ́ńbẹ́ ìtàwọn àgbà sọ nípa Aláàfin Àtìbá ní pé tẹ́ ẹ bá fi lè ṣàtìlẹ́yìn fún mi tá a rẹ́yìn ọba ìwọ Olúyọ̀lé ìfẹ́ ọjẹ́ Basọ̀run ìwọ Kúrúnmí ìfẹ́ ọjẹ́ Kakanfò Olúyọ̀lé ló sì kó ogun Ìbàdàn wá kò ì tí ì jẹ́ Basọ̀run baálẹ̀ lọ́kọ́kọ́ jẹ baálẹ̀ lọ́kọ́ Olúyọ̀lé kọ́kọ́ jẹ ẹ lọ wo ìtàn Kúrúnmí ti ń jẹ baálẹ̀ Ìjàyè bọ̀ nígbà wọ́n lé àwọn Ìjàyè Ẹ̀gbá àwọn ní Kùkúdì Ìjàyè méjì ní bẹ lábẹ́kútẹ́ lọ bèrè Ìjàyè Kùkúdì ń bẹ àwọn lẹ̀gbá ìran Òwu náà sì ni wọ́n tẹ́ wá tulẹ̀ fún wọn láàrin Ẹ̀gbá wọ́n ti di Ẹ̀gbá ẹ rí i pé nínú àwọn Ẹ̀gbá Òjé ń bẹ Ọ̀fà ń bẹ bámbámbám àwọn Akẹ̀sán wà káàkiri àwọn Ìdó ń bẹ káàkiri àwọn Ìpẹ̀tù ń bẹ káàkiri Ìjẹ̀rù gbogbo bámbámbám ìwà ni ó jẹ́ pé òun ti jẹ́ nígbà tó ń gbabẹ̀ tán tí Ìbàdàn tó fogun fọ́ wọn lógun Ìjàyè làwọn Ìjàyè ti Kúrúnmí náà tún lọ là ń pè lágọ̀ọ́ Ìjàyè ìlàwọn náà tún lọ sábẹ́kúta ló fi jẹ́ pé Ìjàyè méjì ní ń bẹ lábẹ́kúta Kúrúnmí fogun lé wọn lọ sí wọn darapọ̀ mọ́ àwọn Abẹ́kúta Ìbàdàn náà tún fogun lé Kúrúnmí náà àwọn náà tún lọ darapọ̀ mọ́ wọn. lẹ́yìn ó ti lé lọ́dún mẹ́wàá dáadáa torí pé nígbà tí Kúrúnmí ti ń bẹ ń bẹ nígbà Mọ́yẹ̀ ń jẹ́ baálẹ̀ Ìbàdàn Kúrúnmí ló bá wọn lẹ́yìn Mọ́yẹ̀ Ìbàdàn Kúrúnmí bẹ ń bẹ nígbà tó Olúyẹdùn tó ń ṣàkóso Ìbàdàn Kúrúnmí bẹ́ńbẹ́ ní gbogbo àtó fi ń bá Lákànlẹ̀ fa wàhálà Kúrúnmí bẹ́ńbẹ́ nígbà tí Olúyọ̀lé jẹ baálẹ̀ Kúrúnmí gbé baálẹ̀ lọ ogun Ìlédùwẹ̀ ni Olúyọ̀lé gbé baálẹ̀ lọ ogun Ìlédùwẹ̀ ni ṣùgbọ́n ọgbà tí Olúyọ̀lé jókòó láti máa ṣe àkóso ìlọ̀rọ̀ pé máa bọ̀ lógun Ìlédùwẹ̀ lọ́yá wọ́n sì rí pé Ìbàdàn ó ti ń gbòòrò ó ti ń lọ́mọ ogun ó kó ọmọ ogun lọ ó gbé ogun Ìbàdàn lọ nígbà wọ́n sì padà dé Aláàfin Àtìbà Aláàfin Àtìbà jẹ ní ọdún 1837 Aláàfin Àtìbà jẹ ọdún 1837 Kúrúnmí àti Basọ̀run Olúyọ̀lé wọ́n jẹ ní ọdún 1838 Kúrúnmí torí baálẹ̀ ó bọ́ sórí Kakanfò Olúyọ̀lé torí baálẹ̀ Ìbàdàn ó bọ́ sórí Basọ̀run Ìbà Ọ̀ṣọ̀run kíní kan máa ń bẹ tí ò yé yín Basọ̀run gangan ní ibà Basọ̀run gangan ní jẹ́ ibà ẹ lọ wo gbó Kakanfò tó ti jẹ pátá kò sí Kakanfò tí wọ́n ń pè ní ibà ẹ lọ wo pátá yẹnyẹn wọ́n yẹ pé Kakanfò níbà ẹ lọ bìrì tán ààrẹ Gani Adam ní ọkọ̀ọ̀kọ̀ sọ pé ibà Gani Adam kò sí nínú ìtàn ẹ lọ wo gbó ìtàn pátá àwọn ìpè Kakanfò níbà ṣùgbọ́n kì í ṣe pé bàbá ọkọ̀ rẹ̀ ti o bàbá tọ̀nà Ààrẹ Ọ̀nà Kakanfò bá Gani Adam tọ̀nà tọ́rọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń bi mí àwọn ẹ̀ṣọ́ là ń pè ní ibà bẹ́ẹ̀mi náà ṣe wà ẹ̀ṣọ́ ni mí ibà ni mí ẹ lọ wò bó ṣe rí nù gbogbo ẹ má ti jẹ́ ẹ̀ṣọ́ ìnìbà àmọ́ àwọn ẹ̀ṣọ́ tó jẹ́ ibà gangan ni àwọn ẹ̀ṣọ́ 70 tá a sọ tá a ní 16 lágbà 54 àwọn pọ̀wọ́lé wọn gbogbo wọn sì lórúkọ wọn pátá Aláàfin Ọ̀yọ́ nísìnyí yàn wọn káàkiri gbogbo baálẹ̀ ni torí pé bíi bárékè la fi bẹ̀ ṣe láwọn ìlú kéréje bárékè la máa ń yàn wọn sí Aláàfin Ọ̀yọ́ ní
ni màá yàn wọ́n kì í ṣe pé Kakanfò ni ọ̀wá máa yan olóyè Kakanfò fún ara rẹ̀ irọ́ pípa láàfin ni ó ní ọmọ promote wọn bí kan bá ti lọ ìkọ́ ọmọ gbà ṣùgbọ́n bàbá wa ikú bàbá yèyà láàfin Ọ̀yọ́ nígbà tí bá ti wà láyé ọ̀làjú ìlànà wa yọ̀ǹda ẹ̀ pé Abíọ́lá Ọ̀yàn Ládòkè Akíntọ́lá Ọ̀yàn ni wọ́n wá dá padà náà sì fún bàbá wa Ìbà Gani Adams ní àṣẹ pé kí wọ́n máa yàn án à máa pe àwọn ẹ̀ṣọ́ níbà torí pé kí ni ibà gangan mo ti sọ fún wa Ìbà Ọ̀ṣọ̀run Báṣọ̀run ó lágbára púpọ̀ ó ń lọ lórí ogun gbogbo ilẹ̀ Yorùbá Báṣọ̀run lọ lórí ogun Yorùbá Ọ̀yọ́ orúkọ oyè tẹ́sí ti lò ń lé Ifẹ̀ ní lẹ́gbẹ̀rún ọdún 3 sẹ́yìn ó lágbára púpọ̀ ẹ́ rí i pé Sódẹkẹ́ ẹ lọ béèrè pé kí ni Sódẹkẹ́ fi ṣàkóso kó tó ti pé wọ́n wá gba Aláké àtàwọn ọba Ẹ̀gbá yòókù láti dáàbò bò wọ́n Sódẹkẹ́ lọ́wọ́ kọ́ ṣàkóso tó fi jáde láyé Sódẹkẹ́ Báṣọ̀run ló lò Báṣọ̀run ni Sódẹkẹ́ lò ọ̀pọ̀lọpọ̀ ìlú yìí sì fẹ́ kí wọ́n jẹ Báṣọ̀run sára àwọn ọ̀pọ̀lọpọ̀ kan bẹ́ẹ̀ ni pé mo máa ń dákẹ́ mo sì máa ń sọ ṣùgbọ́n ń sọ eléyìí mi ì fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń bá fẹ́ sí Báṣọ̀run bá fẹ́ wọ ìpẹ̀bí tí wọ́n ṣe ètùtù ṣe gbogbo ẹ̀ fún aṣọ pupa yẹn ní aṣọ ẹ̀jẹ̀ ni wọ́n máa wọ̀ kò sẹ́ni kankan tó tún lè wọ̀ sásọ pupa aṣọ ẹ̀jẹ̀ ní Kakanfò ń wọ̀ aṣọ pupa yẹn lọ béèrè aṣọ ẹ̀jẹ̀ náà ń rán Ìbà Ọ̀ṣọ̀run Báṣọ̀run nígbà tí kò sí lórí gbogbo ogun gbogbo ẹ tí bá wà ń jagun pátápátá Ìbà ni wọ́n mọ̀ orúkọ rẹ̀ wọ́n fi ń pè wọ́n ìdí tí àwọn ẹ̀ṣọ́ náà sì máa ń pè wọ́n níbà kò sí láì fi ń bí èmi o kò sí láì fi bẹ́ẹ̀ Báṣọ̀run lọ lórí ogun ẹ wá ní pé fìlà adé ni Ààrẹ Ọ̀nà Kakanfò Òjìjìkó àti akoro àwọn èèyàn mọ̀ ìyàtọ̀ mo máa ń sọ fáwọn èèyàn àwọn èèyàn mọ̀ ìyàtọ̀ ń fi àwòrán kan hàn wá nísìnyí mo fẹ́ fi àwòrán kan hàn wá àwòrán yìí ti pẹ́ ẹ jẹ́ n fa àwòrán yẹn hàn wá kárí kì í ṣe pé àwòrán tó ẹ̀sẹ̀ ṣẹlẹ̀ Ọba Olúwo ní ó ti pẹ́ o ẹ bá mi wo orí bàbá wo Olúwo yìí àti aya wọn mo rò pa àti rí i sẹ́rí pé kí ló ń lórí wọn ìtẹ́ pè ní adénu obìnrin nu ẹ̀rí pé rúkan náà wọ́n jọ dé sórí ìtẹ́ pè ní adénu tẹ́lẹ̀ bí bá ti rélé adénu eléyìí èsàdé o eléyìí èsàdé gbogbo tá a bá dé iná ẹ̀ ní jẹ́ adé tá a bá dé sádé pé orí báyìí ṣùgbọ́n nínú èdè gangan ògùn ni là ń pe adé nínú èdè Yorùbá sẹ́rí eléyìí kórímọ́gbófo là ń pè kórímọ́gbófo àwọn ológun náà máa wá ní láwọn ẹ̀ṣọ́ wọ́n ṣe fún wọn akoro ń bẹ wọ́n sọ pé alákoro kan kì í ságun láwọn gbogbo àwọn ẹ̀ṣọ́ 70 yẹn wọ́n ní ká tó wá ní ìkan pàtàkì fún Kakanfò tó gún ní kì í ṣe gẹ́gẹ́ bí ọba ẹ wá sọ yí pé ọ̀rọ̀ náà wá ń dàrú máwọn náà lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń tò Ọpẹ́ Àgbé baálẹ̀ ló jẹ nìbàdàn Oyèsílẹ̀ Olúgbòde baálẹ̀ ló jẹ nìbàdàn lẹ́yìn ìgbà tí Báṣọ̀run Olúyọ̀lé lọ tán nù nígbà ọkàn Ògúnmọ́lá lòun ò lè jẹ baálẹ̀ Ìbíkúnlé tó rẹ́yìn Balógun Ìbàdàn tó rẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrunmí ìjọ 11 tó dé ìlógbèsè ìwọ ni ọ̀tún Balógun ìlú fi ni jẹ́ pé ẹ lọ wo ìtàn Ìbíkúnlé ò jẹ́ joyè méjì lọ nìbàdàn torí pé unlimited promotion ló bá ọ̀pọ̀lọpọ̀ àwọn láti Sẹ́ríkí ló ti di Balógun àlàfo ṣòfò wíì ó sì di Balógun kò bá torí Balógun kò bá di Ààrẹ Ọ̀nà Kakanfò Ògúnmọ́lá ń tiẹ̀ òun ò joyè kankan rí tẹ́ ẹ bá ti rí tàn rí pé oyè báyìí ni Ògúnmọ́lá jẹ́ o kó tó di Ọ̀tún Balógun ọwọ́ ayẹ kọ́ jẹ Kakanfò wá ní Kakanfò kéré sóhun pé oyè Kakanfò ló wọ́n mọ̀ wá kí òun ọ̀jẹ̀ á pé òsì Kakanfò tẹ́ ẹ wá pé kò sí tàbí ṣùgbọ́n yóò jẹ Kakanfò ó ní Báṣọ̀run lòun ọ̀jẹ̀ bí ńlá Báṣọ̀run Ọ̀yọ́ sì ń bẹ
àmọ́ ó dúró tí Aláàfin Adélù ó fi wá jẹ Basọ̀run. Aláàfin sì ní pé àwọn gẹ́gẹ́ tọ́lọ̀ ń kọnu kí Basọ̀run ó pé méjì nílẹ̀ Yorùbá lásìkò ìgbà náà. Kò sí gbogbo èèyàn ẹ lọ sọ́yọ́ ẹ lọ bá bàbá mi kú Ọbáyèyé pé so ṣé Kakanfò ló ju Basọ̀run lọ ní àbí ẹ̀ẹ́mẹ́pọ̀ Basọ̀run. Ọ̀dà ẹ dáko ogun tí Kakanfò jà fúnlẹ̀ Yorùbá. Ogun báyìí ní o tí Kakanfò jà fúnlẹ̀ Yorùbá bí e bá ṣe Basọ̀run ní mọ̀ ń jagun tá ló ń fi ogun yí gbogbo ilẹ̀ Yorùbá po kì í ṣe Basọ̀run Yánbá ni tí ń ṣe bàbá Gáà tí ń ṣe bàbá Ìbò Olúyọ̀lé. Ẹ dáko ogun náà ó ẹ̀ṣọ́ Aláàfin gbogbo alẹ́ la mọ̀ tá à ń pè lẹ́ṣọ́ gbogbo alẹ́ sẹ́yìn mọ̀ túmọ̀ ẹ̀ṣọ́ ni gbogbo alẹ́ mọ̀ túmọ̀ ẹ̀ṣọ́ Aláàfin ẹ̀ṣọ́ inú wọn láyé Aláàfin Àjàgbó láti wá yọ ìkan tá à ń pè ní ẹ̀ṣọ́ tá à ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Mo dẹ̀ ti sọ fún wa rí ààrẹ ọkọ̀ tó ti wà tipẹ́ ni ọ̀nà ó ti wà tipẹ́ báwọn Oníkòyí náà ń jẹ́ ìdínà tí Olúkòyí náà fi create another one. Ẹdun ètò òrújú kì í ṣe pé bóyá à ń fi ìtàn bú ẹnìkan ṣùgbọ́n ká má ba ìtàn jẹ́ nígbà tá a ní wípé ọba tó ń bẹ nílẹ̀ Yorùbá táwọn òyìnbó sọ ní ọdún 1933 wọ́n lọ́ba mẹ́rìndínlógún ẹ̀yin fúnra yín náà sì tó wá sọ wípé nígbà wọ́n lọ jagun Èkìtì Paragbọ̀n táàrẹ Látòòṣà lọ ẹni ọba tọ́ba rẹ̀ Látòòṣà jà ẹ lọ́ba méjìlélọ́gbọ̀n ni ṣé kò takura wọn. Nígbà tí ilẹ̀ Èkìtì àwọn ọba aládé ẹ lọ bèrè tán wọn tí ń gbé gómìnà wa lọ sílé ẹjọ́ tí wọ́n bá wọn fa wàhálà ọba mẹ́rìndínlógún tó ṣe pé aládé ni wọ́n làwọn sọ pé aládé mẹ́rìndínlógún náà wà ń bẹ gbogbo ilẹ̀ Yorùbá lọ́dẹ́bẹ̀lẹ̀ Benin Republic. Téèyàn bá mọ nǹkan sẹ́ni téèyàn bá fẹ́ fi ìtàn ṣègbè yìí máa ń dàrú mọ́ èèyàn lọ́wọ́ àbí ìfẹ́ ẹnu àbí ìkórira sọ̀rọ̀. Nígbà tí wọ́n yanjú ọ̀rọ̀ ti kí lorúkọ ẹ̀ tán ọ̀rọ̀ Ẹlẹ́pẹ̀ àti Àkárìgbò táwọn òyìnbó béèrè lọ́wọ́ bàbá wa Ọ̀nìrìṣà ńgbà náà ní ọdún 1902 wọ́n ní ọ̀dọ̀ tàwọn ọba tó gbadé kúrò lọ́dọ̀ àwọn tó níyà adé 21 nígbà bàbá wa tàná ọ̀dà akọ bàwọn kà lórí 54 tí àwọn tó wá ní 21 ní 1902 nígbà wá di 1933 ó wá tó di 16 sẹ́rígbọ́ta kóra wọn. Bẹ́ẹ̀ sì ni kèé ṣe ibi tí wọ́n ti ń fún yàn ládé lẹ́ẹ̀mọ̀ ṣùgbọ́n tó ti ń bá wá tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ adé ńlẹ̀ Yorùbá èmi ò ní kú ẹ̀yin ò ní kú mo bẹ́ẹ̀ wọ Ọlọ́run ọba Ọlọ́run má ṣe bíi ti bàbá wa Síkírù Àyìndé Barrister tẹ́ ń jẹ̀rán pé àwọn fẹ́ sọ ìtàn fújì àwọn sọ ìtàn fújì tọ́lọ̀ kádàrá pé wọ́n sọ tẹ́ ń fi jáde láyé ǹdọ́tà bá sọ yìí adé àtàwọn tí wọ́n fún yàn ládé àti bádé ṣe rí àti bádé ṣe bó ṣe jura wọn lọ. Èmi sọ fún pé adé tí ń bẹ nílẹ̀ Yorùbá lé ní 300. Ìtẹ́ èèyàn ọ̀bá mọ̀ mo sì sọ fún wa kì í ṣe pé kí ìlú ó tóbi ládé níjọ́un ẹlòmíín mọ àmọ́ bẹ wọn àti gbé adé fún ọ̀dà ẹ̀jẹ̀ fún lápèjúwe Lúwo Gbàgídà àrọ́mọdọ́mọ Lájàmísàn ni Lájàmísàn yìí sì ni ọmọ Ọ̀rànmíyàn ni obìnrin ni Lúwo Gbàgídà obìnrin ni ẹ̀jẹ̀ Ọ̀rànmíyàn ni tó lọ fẹ́ ọkọ ọmọ tó bí ní Adékọ́lá Tẹ̀lú ó gbé adé fún Adékọ́lá Tẹ̀lú pé kó máa lọ ibi tó bá ti rí nǹkan tí ń fọhùn ẹranko tí bá ń fọhùn bí èèyàn ibẹ̀ ni kò tẹ ìlú sí wọ́n dààmú Adékọ́lá Tẹ̀lú òde adé tó fi jáde tí ọba tí ìdíkọ̀ gbọ́dọ̀ dé ẹ lọ béèrè ìtàn wò sọ́ba kẹta kọ́ ló tó rí iná tó dé ọ̀dà níjọ́ náà ibi tí wọ́n dé adé ń sí lábẹ́ igi tẹ́ ti ráwọn ẹyẹ ayé kò tọ́ odidi ẹrẹ ayé kò tọ́ tẹ́ ti rí wọn tẹ́ ń pọ̀ rẹpẹtẹ ẹ bá ń béèrè pé àwọn èèyàn tí Adékọ́lá Tẹ̀lú kó jáde àti gbogbo àwọn tí wọ́n ń rí wọn ẹ bá ń bi wọ́n pé ṣé wọ́n ó pé 100 kan níjọ́ náà lọ́hùn tẹ́ fi ṣètò tẹ́ fi dé adé fún wọn lè má tó 200 gan wọn lè má ju 20 èèyàn lọ kìí ṣe pé bí ìlú bá ṣe tóbi wọ́n ṣe ń dáadé ìlú mi lè tóbi tó ṣe pé baálẹ̀ wọn ọmọ ẹ̀jẹ̀ ìlú mi sì lè kéré
níjọ́nsìn ní ìlú mi ilé tí ń bẹ nílùú mi lè mọ́ ju 10 lọ ẹ̀ mọ́ kankan èmi lè mọ́ ju 20 lọ èmi lè mọ́ ju 50 lọ àwọn bíi 10 ọmọ jẹ́ lẹ́tọ̀ a ní ẹni tá a gbé ní arére máa ń bẹ arére ni ká ní ibi tá a fi àti bàbá ṣe táwọn èèyàn ọmọ kan máa báyà àwọn ọdẹ bíi lébà àmọ́ lẹ́yìn àmọ́ wá ní abúlé nígbà tí wọ́n kọ́ kúrò ní arére a ní abúlé ní ilé 2, 3, 4, 5 abúlé nù tó bá ti wá ń lọ bíi 10, 15 ó ti ń di ìletò tó bá ti wá ń lọ bíi 50 tá a ti ń rílé òrùlé 50, 100 ó ti ń di ìlú láyé ìjọ́un nínú ìlú àwọn míì wọ́n ṣètò láwọn arére abúlé náà tí ó yí ìlú ká ọ̀tọ̀ gbẹ́n bá fẹ́ ṣe wọ́n wà ní látoko ní àṣẹ ìlú ilé tí ń bẹ nílùú míì ọ̀dà fàpèjúwe gbogbo Ìbàdàn ẹni tí wọ́n pé nígbà tí wọ́n gba Ìbàdàn tán tí àwọn jagunjagun kọ́ tẹ̀ sí wọ́n ní gbogbo ibi tí a lè pè ní Ìbàdàn gan kò ju máìlì 2 péré lọ tó fi yípo èmi láti bẹ̀rẹ̀ yípo lọ débi ẹ̀yìn mọ́sálásí Jímọ̀ ọjà àbá lòdìgbà ẹ wá bá ń bèèyàn pé lémèrò la fẹ́ kọ́ bẹ́ẹ̀ hùn nígbà ọ̀yá gbogbo àwọn ibi tí baálé òyò sílé Olúgbòde wà àtọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun míì àti ibi táwa náà wà ẹ̀yìn odi ìlú ni ẹ̀yìn odi tìlú gangan ṣùgbọ́n bóde gangan níbi tá à ń pè ní géètì lọ́dọ̀ tiwa lókè àdú géètì bóde ìlú nù bóde míì tó ń bẹ ní ti ń bẹ lọ́nà mọ̀lété hùn bóde odò nù bá a ṣe máa ní bóde nù tó ṣe wípé lẹ́yìn bàtà bá kò nù odi bóde wà láwọn ọmọ ogun ọ̀wà á pọ̀ sí wọ́n sì dáko débẹ̀ ni láti máa ṣọ́ àwọn tí bá ń bọ̀. nígbà wá di ayé Látòsà ìtí Látòsà fi jẹ Kàkàǹfò òjò aburú mọ̀kù ń bẹ láyé. ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin àjọbọ àti baálẹ̀ Orówùsì kìí ṣe oró ni ọdẹ ni Orówùsì ọmọ ọ̀gbàgbà ni. ó wá di wípé lórí ọ̀rọ̀ wa Lẹ́sà torí Ìbàdàn ti gba Lẹ́sà tí wọ́n bá ìlú tá a bá sì ti gbà bá ti fa jẹ́lẹ̀sì tí wọ́n bá jẹ nǹkan kan bẹ̀ wọ́n ránṣẹ́ wá. Orówùsì sì ni baálẹ̀ ni odidi ọba aládé wọ́n fẹ́ jẹ ní Lẹ́sà àwọn mo fi sọ pé káṣọ́ àtà àbá mọ̀tàn kì í sí pé Ìbàdàn ju Lẹ́sà lọ́ngbà náà ogun àwọn gbogbo alágbára ilẹ̀ Yorùbá wọ́n dágbára ara wọn jọ àwọn fẹ́ dáàbò bo ilẹ̀ Yorùbá wọ́n wá yíyún mọ́ ìmọ̀ wa tó jẹ gàba bẹ́ẹ̀ sì ni tá a bá rí gbogbo tá à ń ṣe náà tá a bá rí ẹnìkan tó já síwájú tọ́wọ́ rẹ̀ lé tó lè fọwọ́ mú líle mú wa tí ọjà kíkanjú gbogbo tá à ń ṣe pápá tá òfo ni ṣé Yorùbá wa àrọ̀ àálẹ́ni tí ó fọwọ́ líle mú wa tí ó sànjú ṣùgbọ́n tí ó wàá jó lóòótọ́ èèyàn tí ó jó lóòótọ́ èèyàn ni. Ògèdèngbé ń ṣe àtìlẹ́yìn fọ́mọ ọba kan àjọbọ Balógun Ìbàdàn ń ṣe àtìlẹ́yìn fọ́mọ ọba wọ́n fi jẹ nígbà wọ́n fi jẹ wàhálà dé ilé ìlú kọ àjọbọ gbàrà tí ìlú kọ àjọbọ wọ́n ní ó sì ní bàǹtẹ́ kan ìgbà tí ń lọ tó lọ gbé ọ̀págun Ìbàdàn lẹ̀ fún baálẹ̀ Orówùsì wọ́n ní bàǹtẹ́ ló fi dọ̀bálẹ̀ fún baálẹ̀ bá ó jáde láyé. Tájò òun sì ti ń bẹ tó ti yẹ̀gẹ̀rẹ̀ torí ọmọ tí ń bẹnu Látòsà àti Ògbórí Ẹfọ̀n ó ti yẹ̀gẹ̀rẹ̀ kò wá sí àwọn àgbààgbà alágbára kankan mọ́ Ìbàdàn Látòsà náà ló jẹ́ ẹni tó dàgbà jù tó sì ti ní ìrírí ogun tóró ń jà nínú ogun Ìjàyè tán fi rẹ́yìn Kúrúnmí ó sì wà nínú àwọn akíkanjú òun àti Ògbórí Ẹfọ̀n náà wọ́n gba Iléṣà àwọn lakọni ogun Iléṣà ogun Ògbájọ lọ́wọ́ lọ́dà o tí n bá lè jẹ baálẹ̀ òfin tí ń bẹ torí wọ́n ti ṣe òfin níjọ́ tí Olúyọ̀lé ń di Baṣọ̀run tí Kúrúnmí ń di Kàkàǹfò sọmọ pé ikú tó pẹlẹ́dì rẹ kò gbọdọ̀ pẹlẹ́wúrẹ́ Aláàfin Àtìbá gbé ọmọ pọ́tẹ̀ àwọn làwọn gba àbọ̀dè fún Aláàfin Olúkúewu ọ̀dà òfin tá a ṣe ni pé Aláàfin ò gbọdọ̀ lo ogun mọ́ gbogbo àwọn tó bá wá jẹ́ baálẹ̀ àwọn náà ò gbọdọ̀ lo ogun mọ́ àwọn balógun ìlú tó ṣe pé abẹ́ gbogbo balógun ìlú pátá lábẹ́ Yorùbá Ọ̀yọ́ abẹ́ Abasọ̀run ló wà
àwọn ni kí wọ́n máa jagun. ìwọ Basọ̀run Olúyọ̀lé àti Kakanfò ẹ máa jagun. wọ́n wá pínlẹ̀ fún wọn. ìwọ Kakanfò wọ́n máa gbalẹ̀ lọ dé láti gbogbo ilẹ̀ Ìbàràpá. ìwọ lọ gbà lọ Kétu máa fèsì àwọn Dàhọ̀mí lọ Benin Republic. Oríwo Olúyọ̀lé máa gbalẹ̀ lọ gbogbo Ọ̀ṣun Èkìtì Oǹdó kọ́ máa gbà lọ dé Bìíní. wọ́n fẹ́ dá ọlá ń padà sí bá a ṣe wà lẹ́yọkan níjọ́un inú. wọ́n fẹ́ dá padà sí bá a ṣe wà lẹ́yọkan níjọ́un. ọ̀dà nígbà wá rí bẹ́ẹ̀ wọ́n ti ṣòfin pé baálé ò gbọ́dọ̀ lo ogun mọ́, àwọn ọba ò gbọ́dọ̀ jagun mọ́. ọ̀dà o tí n bá wá fi lè di baálẹ̀ sẹ́mi Látòsò ó lè jagun kí la wá fẹ́ ṣe. sẹ́yìn náà tó ṣe bíi ti Ògúnmọ́lá tó fagídí jẹ Basọ̀run ni rárá. Kakanfò ní í jẹ. gbogbo àwọn èèyàn takò wọ́n bẹ̀rẹ̀ àwọn onígbà oyè Kakanfò èso yèrè wàhálà nílé wàhálà lóde ni oyè tèmi ọ̀jẹ̀nu náà fi wá ránṣẹ́ lọ bá Aláàfin Adéyẹmí àkọ́kọ́ ìlú bí Adéyẹmí kejì. ṣẹwárí bàbá wa Aláàfin Adéyẹmí àkọ́kọ́ ilé tiwa wọ́n fẹ́ yàwó ń bẹ̀ nílé tiwa lókè àdú lémi tí mò ń sọ̀rọ̀ láwọn ìyá wa láwọn ìran mi wọ́n fẹ́ ń bẹ̀ ńlọ́wọ́ bí bàbá wa Adéyẹmí kejì tọ́jọba. ìjọ tí wọ́n ń jẹ ọba àwọn èèyàn dáná lọ nílé tiwa ni tí wọ́n dá lọ sọ́yọ́ Àtìbà tí èsì tó rújú. bàbá wa kú bàbá yèyé kú mọ́tẹ́ mo fi ń sọ nígbà mo sọ̀rọ̀ níjẹrin pé mo súnmọ́ Aláàfin dáadáa ọmọ mo jẹ́ sí wọn ọmọ ẹlẹ́lẹ̀ mi mo sì lẹ́gbọ́n tó jẹ́ agbẹjọ́rò fún wọn rí. ẹgbẹ́ mi náà ti dájọ́ àgbà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí tó ṣe àkọ́bí bàbá tèmi ló kù fún mi ní bàbá. kẹ́ẹ̀bà lè mọ̀ pé ní èsì àlejò lọ́yọ̀ọ́ ìwà ni bàbá wa Adéyẹmí àkọ́kọ́ àwọn náà fẹ́ kó jẹ́ torí wọ́n mọ̀ pé Ìbàdàn pilẹ̀ lágbára tẹ́lẹ̀ tábà tó wá gbérú oyè síbẹ̀ àwọn náà sì mọ tí Kakanfò máa ń dán wò. iná ló ṣe wá gbà wọ́n ní wọ́n lọ gba gbogbo nǹkan tí yóò jọ aburú mọ̀kú fi ń ṣe kínní wọ́n sì ṣe é fún un ó sì jẹ́. ìlú òfìlè láǹfààní àti lo ogun. àwọn àgbàlagbà wọ́n sọ pé nínú ẹ̀tọ́ lọ ń sí gàgà ojú ẹ̀ ní Ààrẹ Látòsà. ogun tó fẹ́ ṣe tí Ààrẹ Látòsà fẹ́ ṣe ni wípé ìkíní ìyẹn ṣe rí àwọn èèyàn ọmọ kankan ní pé àwọn èèyàn máa ń rò pé ẹ wo fàgbójú ẹ wo ìpínlẹ̀ Èkó ẹ wo gbà tí gómìnà wa Bọ́lá Ahmed Tinubu ti kú ò ẹ rí i pé ìlànà yẹn wọ́n upgrade tó fi débi tó dé. ẹ sọ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ẹ sọ ìlànà tó dáa tó ti ìpínlẹ̀ Èkó. mo ń sọ fún wa kíní kan bẹ tó ẹ wo fìlà tí Bọ́lá Ahmed máa ń dé ẹ rí i pé dàbí pé wọ́n fẹ́ kọ bí 8 báyìí méjì ní kíní yẹn wọ́n yọ ọkọ̀ kó wọ́n fẹ́ ọkàn lẹ̀ ní mo sọ fún wa pé nǹkan ṣẹ̀ǹbáyé ni ó sì nítumọ̀. ọ̀rọ̀ bùnmí ìlèyìn bó ti ṣàlàyé díẹ̀ fún abodè fọ́tò rẹ̀ ta ẹni máa ń bẹ ní gbogbo ara àwọn adé ẹ bá dé aṣọ bàbá wa ikú bàbá yèyé ń bẹ ń bẹ èmi ló jẹ́ tó fi fọ́tò kan tà rẹ̀ gbẹ́yìn lára aṣọ tèmi náà. ìlànà tí wọ́n ti gbé kalẹ̀ wípé kí wọ́n gba gbogbo ilẹ̀ Yorùbá padà kẹ́nu wọ́n ṣọ̀kan kóhùn ó kò Látòsà wá fẹ́ àmọ́ àwọn Ẹ̀gbá ńlọ́wọ́ focus àwọn Ẹ̀gbá Abẹ́òkúta ìní ń fi wọ́n ràn ṣùgbọ́n Ẹ̀gbá gbọ́n wọ́n mọ̀ pé kẹrẹjẹgbẹ̀ ni Kakanfò wàhálà nílé wàhálà níta ni wọn ò jáde sí i ṣùgbọ́n gbogbo ìgbà tó fi ń dààmú àwọn Ẹ̀gbá àti Ìjẹ̀bú wọ́n mọ̀ pé Ìjẹ̀bú mọ̀ pé tó bá kúrò lórí Ẹ̀gbá àwọn ní ọkọ̀ sí wọn ò sí lè mú wọ́n wá ránṣẹ́ lọ ìwá ni ọ̀rọ̀ Èkìtì àti kí nígbà táwọn rí i pé Fábùnmí ti gbìyẹ́ tó ti pàjẹ́lẹ̀ tó dúró láti gba ìran Èkìtì lẹ̀ ní tá a fi pè lógun Èkìtì parapọ̀ tó láwọn Èkìtì Fábùnmí lọ bẹ̀rẹ̀ rẹ̀ ìgbà Ògèdèngbé sì ń bẹ ní Oǹdó lọ́n tó fara sí dẹ́nìkan kò gbú rẹ̀ gbogbo àwọn Oǹdó mọ́nà ẹ̀bìnrin ní ń dà láàmú gbà náà. ìwà ni wọ́n fi wá ránṣẹ́ lọ àwọn gan fún àwọn tó bẹ̀rẹ̀ sí ní lọ kó ẹ̀bùn fún
Ògèdèǹgbé bẹ́ẹ̀ sì ní kọ́yẹ́bò fọ́gèdèǹgbé lògèdèǹgbé ránṣẹ́ sí Látòsà yìí pé wọ́n ń pè mí o kàkà kí Látòsà máa fọwọ́sowọ́pọ̀ ìgà Kakanfò rúbọ lójú ni pé Ògèdèǹgbé wo Ògèdèǹgbé wo torí gbogbo ọmọ ogun ẹ lọ béèrè tán inú mi kúndùn mo gbé bàbá mi ọba ńlá Ìjẹ̀ṣà wá ní ìjẹta gbogbo ọmọ standard army tí Ògèdèǹgbé ní Látòsà ló kó fún un tí Ògèdèǹgbé bá ṣe àṣeyọrí máa ń fi ẹ̀bùn ránṣẹ́ sí Látòsà torí pé ọ̀làdéhùn púpọ̀ àwọn èèyàn ṣe ní pé ọ̀rọ̀ àwọn bàbá wa náà ní sí dàbí ọ̀rọ̀ olóṣèlú lánàá ni ṣùgbọ́n àwọn Christian mission wọ́n lọ bá ààrẹ Látòsà mùsùlùmí ní ààrẹ Látòsà ọpẹ́ ojú ọmọ pọ́n kó tó bímọ àìwá bímọ rẹ̀ ló fi wá bá àwọn àfa àwọn mọ́lémọ́lé táwọn bàbá ti wá jẹ́ kan bẹ̀ náà ni pé tọ́ba ó bímọ ṣùgbọ́n tá a rí ni wípé ó ṣe ìsìláàmù ó sì gbà ìmọ̀ ẹ́ kírun lójú ogun kò sí gbogbo ìṣẹ̀lẹ̀ tó Látòsà òfin ló ṣe é tó fi jáde láyé mùsùlùmí ní Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà ó sì kọ́ ni mùsùlùmí àkọ́kọ́ Tóyè jẹ́ Àkànní Alébíoṣù òun náà gba ìsìláàmù torí ọ̀rẹ́ lòun àti àáfàá Límì Ìlọrin tó dé bá Àfọ̀njá àwọn ìdílé tí ń jẹ́ mí àlọ́ni ọ̀rẹ́ jọ ni wọ́n ni ó fi bá rí tí àmọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin Ògbómọ̀ṣọ́ ogun Ọ̀jàlúpilẹ̀ ń bẹ l'Ógbómọ̀ṣọ́ tó wá bá wọn rí tí wọ́n rí pé òun ti lọ káàkiri láyé òun ò rí bìkan tẹ́ ti kẹ́hùn tó Ògbómọ̀ṣọ́ òun ti lọ káàkiri kò síbi tẹ́ ti sèké òun bí Ògbómọ̀ṣọ́ ó sì ṣàdúrà fún Ògbómọ̀ṣọ́ ìdínú tó Ògbómọ̀ṣọ́ fi gborí lọ́wọ́ àwọn ìlú mẹ́rin yòókù mo sọ fún wa pé ẹ lọ béèrè kí ní jà ló ń gó l'Ógbómọ̀ṣọ́ àwọn èèyàn rò pé kí ọba márùn-ún ní ń bẹ l'Ógbómọ̀ṣọ́ ètò ṣe pé gbadé wa ń bẹ nígbà tó Ògbómọ̀ṣọ́ gan jẹ́ baálẹ̀ ń bẹ tó gbó sì ti ń dádé ṣùgbọ́n wá ń pe ogbon l'Ógbómọ̀ṣọ́ lónìí ó ń kálukú lọ́mọ báńdì rẹ̀ bí Abẹ́òkúta náà ṣàtúpọ̀ ọba márùn-ún ní ń bẹ ń bẹ bẹ́ẹ̀ bá dé Mùṣín ọba Òdì Olówó ń bẹ ọba Ojúwòyè ń bẹ tí ò rújú ní Mùṣín wa nípínlẹ̀ Èkó ní Mùṣín Àjínà èmi gbé Mùṣín dáadáa ni mo gbé lóòsà ẹ lè dákọ̀ mi fún bàbá wa ìmáàmù Central Mosque Mùṣín bàbá mi ọmọ ajílà lọ́sọ̀ ọmọ ajífọjọ́ gbogbo dára bí egbin bàbá mi ìmáàmù Sulaiman ẹ sọ fún bàbá mi mo gbé bẹ̀ dáadáa mo sì súnú mọ́sálásí dáadáa mo sún fa mọ́sálásí Central Mosque Mùṣín ní àjùmọ̀ní là ń pè tẹ́lẹ̀ àjùmọ̀ní Central Mosque kó tó wá di Mùṣín Central Mosque iwájú ilé Mùṣín ń ta ọjà ń bẹ̀ tí mò ń ta tíra ta tẹ̀sùbà ta gbogbo ẹ̀ níwájú ilé Sansaliu tí Barrister King gbà tó kú ẹnìkan lọ gbogbo ọmọ tí bàbá ń filẹ̀ láyé ọlọ́ọ̀bá jẹ́ ó túbọ̀ mọ́ dáa fún wọn ọlọ́ọ̀mọ́ fọwọ́ bàjẹ́ kan ní ilé láìlà àtàwọn ọmọdé ọmọ tí ọba tó máa jáde nínú ilé wọn ọ̀gbà kọ́ bọ̀ lọ́wọ́ mi fún gbogbo ọdún bíi 5 sí 6 tí mo fi tajà ń bẹ̀ tí mo sì ṣe kíọ́sìkì ń bẹ̀ níbi táwọn èèyàn sì lọ gbé owó ńláńlá olóòṣà ni o nígbà wọn gbọ́ sọdá ọdá kéèyàn ó ṣe rere àlùbáríkà àwọn bàbá tó bí wa lọ́rùn wá àlùbáríkà àwọn bàbá tó bí wa lọ́rùn wá ẹ̀tọ́ bàkú parọ́ ní ọ̀lẹ́lẹ́rìí òun bẹ lọ́rùn bàbá yìí sì máa ń pè mí gbà náà ti máa tẹ́mi ìtàn pé ń sọ di sẹ́yìn mọ́ fi ṣiṣẹ́ tí máa ń sọ ìtàn ọlọ́run àtúbọ̀tán bàbá wa Ìmáàmù Sùláímọ̀n ọlọ́run jọ̀ọ́ da ẹ ní sọ́kú gbogbo tọ́lọ́ ṣe fún yín kò ní bàjẹ́ bàbá ọmọ gbé mi gẹ̀gẹ̀gẹ̀ tí mo sì kéré nísàlẹ̀ mọ́ tẹ́ bá ti wọ́n da kàrámà bàbá yìí sì da kàrámà bolẹ̀ fún yẹn ọlọ́run ọba bàbá mi Sùláímọ̀n àṣé wọ́n ti rí ìmọ́lẹ̀ ńlá lára mi tí wọ́n mọ bí mi lè wọ́n máa ń gbá ìtẹ́ ń bí wá ẹ̀ mọ̀ jù wá lọ àṣé wọ́n fẹ́ ká máa wí pé ò tí ì mọ kankan ò tí ì mọ tó wá ṣe. bẹ́ẹ̀ náà wá ní ìṣèjọba ìní tí ààrẹ Látòsà wá fẹ́ ṣe tí kìíní fi wá gbà á ṣùgbọ́n nígbà tí ń lọ sójú ogun tí wọ́n fẹ́ sọ àwọn mission wá lọ bá àwọn Christian mission ààrẹ Látòsà ọtí aládùúgbò ọ̀dà ní tí Orówùsì ti ṣe ní pé ká má bá wọn alámúlégbé wa Orówùsì ṣe ní pé Ẹ̀gbá àti Ìjẹ̀bú ẹ ṣe ọ̀rẹ́ pẹ̀lú wọn ni o tó tẹ́ ẹ bá ṣe ọ̀rẹ́ pẹ̀lú wọn tí ogun tá bá fẹ́ jàbàdàn wọn ò fi ọṣẹ ṣe yín o àmọ́ tẹ́ bá ti bá wọn ṣe ọ̀rẹ́ ọṣẹ ò ní ṣe yín ààrẹ Látòsà ni ọkàn rẹ̀ rí bí Kakanfò torí Kakanfò máa ń ní ìgbéraga bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adam tí bá ń sọ sáyé ti gbàgbé èmi kọ́kọ́ jáde wọn ò tí ì jẹ́ Kakanfò yìí mo ní ríran wò
èmi pilẹ̀ ti mọ ẹni tó fẹ́ jẹ Kakanfò mo sì ti mọ orú Kakanfò ní Kakanfò Akíntọ́lá àtàbíọ́lá alákọ̀wé làwọn àìsàn tó fẹ́ jẹ Kakanfò bíi tíjọ́ ni so kò bẹ́ẹ̀ mi lójijì nítorí pé ọ̀rọ̀ akin àwa tá a bá mọ̀tàn ni tí Kakanfò bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ akin ni ọmọ sọ ọ̀rọ̀ akin ni ọmọ sọ èyí sì jọ Kakanfò lójú ẹ mọ̀ tẹ̀ra yìí èèyàn jọ Kakanfò lójú kèé ṣe ti gbéraga oyè ìgbéraga ló pilẹ̀ jẹ́ òun gangan ní ìgbéraga bẹ́rẹ́ tí wọ́n ṣe sí látòrí ń bì dé ibì 201 kíní kan wà ń bẹ tí ò yé yín gbogbo nǹkan tí wọ́n wàá fi pèlè tẹ́ bá sí ẹyọ kan gbogbo oríṣiríṣi nǹkan tí wọ́n fi pèlò nǹkan 201 ni tẹ́ bá ti gbélé tẹ́ bá fi ra tán tẹ́ bá tún sí mi kèsè pé nǹkan kan wọ́n fi ra gbogbo ẹ o 201 times 201 ọ̀yà ẹgbẹ́ gègéle ní ti ń bẹ lágbárí èèyàn nu ẹ wá rò pé yọ ọ̀rọ̀ ó ti rọ kódà ẹ̀kọ́ gan ni ẹ̀kọ́ ni irú tí wọn ò sì ṣe fáwọn tó lọ àwọn méjì wọn ṣe fóun ó ti rọ ẹ̀kọ́ lọ́rọ̀ ṣùgbọ́n ẹ̀rí gbìyànjú rẹ̀ mo fi ọba tó dáyé dọ̀run búra ẹ̀rí pé bàbá sọ̀rọ̀ ẹ̀rú ẹ̀rí kẹ́kọ̀ọ́ ọba mi ṣe bẹ́ẹ̀ sọ ni mí Ìbàdàn sì ni àjọ ní Ìbàdàn ẹ̀bẹ́ kú rí mi láàfin ẹ̀rí mi láàfin lánàá tí mo jó táwọn alùsẹ̀kẹ̀rẹ̀ táwọn láàfin bàbá àgbẹ̀ Olúbàdàn ìgbìyànjú Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams pọ̀ lábẹ́nu ṣùgbọ́n àwa èèyàn a fẹ́ ká máa kí nǹkan gìrìgìrì kọ́ mo ṣe ẹ ṣe kẹ́kú ṣe pé gbọ̀rọ̀ ẹ lọ́ máa gbogbo ọ̀rọ̀ mi tí mo ti ń sọ ọ́ bọ̀ kì í sọ̀rọ̀ gìrìgìrì Kakanfò látòsà wa bó tuntun sọ wá rẹ́rìn ó ní ilẹ̀ rò pé ń bá mi sọ mo fẹ́ jíṣẹ́ tó lọ rán mi ni ogun tí mò ń lọ yìí tí èmi Ààrẹ Ọ̀nà Kakanfò látòsà bá fi lè lo ogun yìí kò tún sí ogun kankan mọ́ nílẹ̀ Yorùbá ìpèlú kan gbógun síra wọn ọ̀rọ̀ Kakanfò látòsà ẹ lọ wò ó rẹfẹsà mi jọ́sìn náà kọ́ bẹ́ẹ̀ lóòwe rẹ̀ lẹ́yìn ogun Kírìjí ogun parí nílẹ̀ Yorùbá ìlú ògbógun tira wọn mọ́ àfàbùsí tó kù ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tó ń rò Ẹ̀gbá torí àwọn Èkìtì àwọn gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ti wà lábẹ́ Ìbàdàn tẹ́lẹ̀ Ẹ̀gbá àti Ìjẹ̀bú ló fẹ́ kó fi lè la ọ̀nà dé Èkó ìtọ́fẹ́ sẹ́nu ṣùgbọ́n àwọn náà wá jùdí fún Ẹ̀gbá wá fi ọgbà àgbà wọn wá lò àti Ìjẹ̀bú àwọn náà wá ran Èkìtì lọ́wọ́ èyí tó jẹ́ kí ogun Èkìtì parapọ̀ ó lẹ́nu kìí ṣe pé bẹ́ẹ̀ ni agbára Èkìtì ṣe pọ̀ tó ń gbà náà àwọn wọn wá ń kó ìbọn fún wọn nígbà Ifẹ̀ wá tó lẹ̀ dí àpòpọ̀ mọ́ wọn ọ̀sẹ̀ wá ṣèbàdàn àti pé bẹ́ẹ̀ lágbára wọn ṣe tó tẹ́lẹ̀ ní kí ni wọ́n kó wọn fún tí wọ́n gbàbẹ̀ ní Fábùnmi ìlópilẹ̀ rẹ̀ Fábùnmi ọwọ́ ajé èèyàn dáadáa ó ní o ṣé máa rọrùn bẹ́ẹ̀ ìwọ tí gbogbo ayé ti ń pè tó gbé wọn lọ pàṣẹ lọ bí ẹ lọ bí nígbà tó gèdè gbédé òun lọ́wọ́ kọ́ dárin ta ló sọ pé àní bàbá ayi àní bàbá agbógun gbòòrò bàbá wa ní òkè mẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n ti fi jẹ sẹ́ríkì gbogbo ilẹ̀ Èkìtì àti ilẹ̀ Ìjẹ̀ṣà pé olórí ogun wa ló dé yìí ní ti ọkọ̀ fi jẹ́ tí Fábùnmi òkè mẹ̀sìn sì bọ́ àṣẹ fún un ṣé wọ́n lè ṣerú ẹ̀ ṣé o lè ṣerú ẹ̀ ṣé o lè gbàrú ẹ̀ tó sì bọ́ àṣẹ fún un ṣé wọ́n lè gbàrú ẹ̀ ìwà nù ìdí tí Látòòṣà fi jẹ Kakanfò kọ́ bá àlérógun lọ ni nígbà Látòòṣà sì kú ṣèbí baálẹ̀ la jẹ lẹ́yìn rẹ̀ torí ojú ogun ó kú sójú ogun ni ó ṣe bí ọkùnrin lẹ́yìn ọdún kẹjọ ó kú ní ọdún 1885 kágun tó wá parí ní 1893 lẹ́yìn ọdún kẹjọ la tó wá gbé òkú rẹ̀ wá bàdàn kí wọ́n tó wá lọ sí ààrẹ afẹnú ojú orí ààrẹ Látòòṣà ń bẹ ń bàdàn ní Bódìjà ní ààrẹ afẹnú ẹ lọ bẹ̀ ẹ la fi ń pe mò ń pe bàbá wa gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àwa tọ́rọ̀ kàn ẹjẹ́ aṣọ ojú orí Látòòṣà débi ìgbafẹ́ ibẹ̀ tí ẹ fẹ́ dáadáa ẹjẹ́ á tó bẹ̀ ṣe torí wípé ó tì mí lójú púpọ̀ torí pé ibi tó yẹ kí gbogbo àwọn òyìnbó ọmọ wa tẹkun ọmọ wa yàwó ni ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò bá wa Gani Adams náà sì gbìyànjú torí wọ́n fowó lẹ̀ ẹgbẹ́ mo lọ bẹ̀ mo ṣàfihàn wa mo fi hàn wá nígbà wọn tó tún bẹ̀ sí ṣùgbọ́n ibi tí ipa mọ láti ṣe ojú orí ààrẹ Látòòṣà dìbì tí yóò bu ojú rí tí ó sì bá gbà mu èmi rò pé kì í ṣe pé à ń náwó kéékèèké o
owó tí wọ́n ná ń bẹ̀ yẹn yóò tó 200 million. èmi kọ́ ìjọba náà ni ó ṣe nǹkan rẹ̀ àtàwọn ìdílé Látòsà, ṣùgbọ́n àwọn nǹkan tó bó ṣe kíbẹ̀ ó rí torí gbogbo àwòrán tí wọ́n ṣe torí bẹ́ẹ̀ fẹ́ gbogbo àwòrán bó ṣe ń joyè bó ṣe wọ̀ Ìbàdàn bẹ́ẹ̀ ṣe bí gbogbo ẹ̀ náà ló yẹ kó wà nínú ibẹ̀ tó yẹ kí wọ́n ṣe sí àtọkọ gba àwọn olóyè tó ipá àwọn èèyàn ó sì mọ àwọn òyìnbó ń bẹ gbogbo táwọn ń sọ yóò kò lè gbé òyìnbó lójijì òyìnbó ti mọ bí wọ́n ṣe gbé kalẹ̀ ní pé tá a bá ń sọ̀tàn ẹ mẹ́jà sọ ìtàn ìfẹ́ ẹnu ẹ mẹ́jà sọ ìtàn ìfẹ́ ẹnu ẹ̀sọ́ làwọn Kakanfò Ọ̀rànmíyàn ló sì dá ẹ̀sọ́ lẹ̀ Reverend Samuel Johnson náà wá sọ ọ́ ìtí ẹ̀gbọ́n mi wá sọ Mọ́gàjí ilé Oníróbó bàbá mi Adégbóyèga tẹ́ ní wípé ọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ ẹ lọ wo inú ìwé Reverend Samuel Johnson yìí náà fẹ́ kó tiẹ̀ ní page 74 àmọ́ mẹ́wàá gbé láti 74 ẹ lọ gbé láti 73 ẹ rí i pé ipò kẹta ló tò àwọn ẹ̀sọ́ sí ẹ wá lọ gbé láti 65 kẹ máa ka gbogbo ẹ̀ bọ̀ ẹ rí nígbà tó sọ̀rọ̀ Aláàfin tán tó sọ̀rọ̀ àwọn Ọ̀yọ́mèsì tán Aláàfin ní ipò kíní Ọ̀yọ́mèsì ní ipò kejì àwọn ẹ̀sọ́ ní ipò kẹta àwọn ẹ̀sọ́ wa ń bọ̀ bẹ́ẹ̀ kó tó wá lórí Aláàfin Àjàgbó tó dá mo rò pé Aláàfin kẹrìnlá ní àbí kẹrìndínlógún tó wá dá Kakanfò lẹ̀ kò sì sí gbogbo òtàn pátá tó sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ìlò lórí ogun ilẹ̀ Yorùbá Basọ̀run ló lórí ogun ilẹ̀ Yorùbá tógun bá di ogun ilẹ̀ Yorùbá olórí ẹ̀ṣọ́ Aláàfin ní Kakanfò ẹ lọ wá ẹ bá ti wá lòun rí ìtàn kan pé ogun kan ń bẹ o tí Kakanfò jà pé ọjà lórúkọ Aláàfin fúnlẹ̀ Yorùbá ogun tí Látòsà jà ogun tiẹ̀ ni láti gba ilẹ̀ Ìbàdàn fi ń gbalẹ̀ mọ́ra ni sẹ́ńgbà tí wọ́n gba sálà nígbà ọ̀rọ̀ gbogbo ibi tó ti ń yan àwọn ọba fún wọn gbà ní Sáláàfin ni wọ́n lọ ni wọn ò júlẹ̀ f'Aláàfin àwọn ń gbà á sábẹ́ ni ṣùgbọ́n tí Basọ̀run bá lo ogun tó bá dé Aláàfin ni ó pàṣẹ ogun tí Tóyè jà Àkànní Alébíoṣù jà tó fi kú ogun wo ni ogun tí Kúrúnmí jà ogun wo ni òun náà gbalẹ̀ sábẹ́ ni ogun tí Àfọ̀njá jà ogun wo ni òun náà gbalẹ̀ sábẹ́ ni ẹ sì lọ béèrè ìtàn ẹ lọ ìtàn Basọ̀run Yánbá the most powerful Basọ̀run àti ìní Basọ̀run kan síwájú rẹ̀ tó lágbára tó a sì tí ìní míì lẹ́yìn rẹ̀ èyí tá a lè fi wérú ẹ̀ náà làwọn ọmọ àtọmọ ọmọ rẹ̀ méjì ní Basọ̀run Gáà òun ló bí Basọ̀run Gáà ọmọ rẹ̀ sì ní Olúyọ̀lé Ìbàdàn tó náà tó jẹ Basọ̀run Olúyọ̀lé nìkan sì lọ́kọ́ da lásà tá a kọ́kọ́ jẹ Basọ̀run sẹ́yìn odi ìlú inú Ọ̀yọ́ la máa ń jẹ́ sí ìlú Ọ̀yọ́ la máa ń jẹ́ sí torí náà ìtàn òrújú kìdá sí pé tá a bá ń sọ̀tàn a fi tàn ṣègbè a sì fi bú ẹnì kankan torí pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń gbọ́ tá a bá ń sọ̀tàn wọ́n gbà wọ́n fi ìtàn bú wa ni mo sì máa ń gbà ẹ̀rí pé mo máa ń júbà àwọn àgbààgbà nínú ìtàn pẹ̀lú ògo Ọlọ́run oríire tó ń lékún ni wọ́n fẹ́ fún wa láàmì ẹ̀yẹ kan tó ga nínú àwọn àmì ẹ̀yẹ tó ga ní àgbáyé a tó kéde rẹ̀ fún wa ní abẹ́ UNESCO wọ́n ti fi ìwé sọwọ́ sí wa àmì ẹ̀yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ni wọ́n ti gbà á ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá káàkiri àgbáyé ni wọ́n ti gbà á wọ́n ní tó gẹ́gẹ́ bí iṣẹ́ tá à ń ṣe o nílẹ̀ Yorùbá pé òǹpìtàn ti sẹ́túrì tá a wà yìí ẹ rí i pé the best story of our time so wọ́n wá fẹ́ di ládé tán yányán àmì ẹ̀yẹ tó tún wá ní mẹ́dà ní tó fi yàtọ̀ ní pé ó tún ní mẹ́dà kò síbi tí ó wọ̀ káàkiri àgbáyé United Nations recognize ẹ̀ UNESCO ló ní gbogbo àjọ àgbáyé kò síbi tí ó wọ̀ lágbàáyé èmi náà kọ́ Ọlọ́run ọba ni àwọn professor tó ṣe pé Lobet lọ́rẹ́ ní olórí wọn ẹ̀wọ̀n kò ṣe kékeré so èmi náà kọ́ Ọlọ́run ọba ni ẹni wípé iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ gbogbo wa ni ìta a sì máa dùn a sì máa korò tó bá gbé kúkòrò wá ẹ̀já mọ̀ pé bí tàn ṣe wá nù tó bá gbé dúdùn wá ẹ̀já mọ̀ pé bí bó ṣe wá nù àfi tẹ́ńbẹ́lú ẹnì kankan sẹ́ńgbà tí ẹ̀mí gẹ́gẹ́ bí gbàtàwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí lọ́tọ̀ lọ́sì ẹgbẹ́ mọ̀ sọ́nà pé bàbá ní Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams jẹ́ fún mi àwọn èèyàn ní tọ́jú orí ẹni ṣé bẹ́ẹ̀ ṣe ń wọjú orí mi ṣé mo tó wọn lọ́jọ́ orí
ìṣe pé ti ẹ̀rù lè sọ̀rọ̀ kí n sọ pé ẹ̀ṣẹ̀ iṣẹ́ tọ́lọ́run náà mẹ́rin ká máa bẹ̀rù nígbà tí ìpè báyà mọ̀ ń jẹ́sẹ̀ ara ẹ̀mí ìyàn kọ́ ìpè báyà ti bẹ̀rù àbí tójó ọmọ Ìbàdàn máa bẹ̀rù àbí ẹ̀mọ́ ibi tán ti bí mi ilé Lúgùdà mẹ́tàlá lókè adu àwa gángan ẹ̀rù òṣooṣo kìkì ẹ̀rù kódà tẹ́ bá gbọ́ pọ́ ọmọ mẹ́tàlá kan bẹ̀rù tí Ìbàdàn kan bá gbọ́ wọ́n lọ máa lè ní wọ Ìbàdàn bẹ́ẹ̀ àwọn bàbá yín ò rí báyìí ṣùgbọ́n wọ́n kọ́ wa wọ́n sì kọ́ wa pé ká bọ̀wọ̀ fún àgbà ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ Yorùbá ọ̀bọ̀ ló kó ẹrú gbogbo wa náà àtọ̀tún àtòsì ṣùgbọ́n mo wá bẹ gbogbo ẹ̀yin bàbá wa adúpẹ́ ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ìjòyè ẹ tó já dìde sọ̀rọ̀ Sunday Ìgbòho ẹ mẹ́jà ó dàbí Tabíọ́lá ó ti ń jọra wọn ẹ mẹ́jọ tí Sunday Ìgbòho tí yàbá fi lè jẹ́ gbé gbogbo alójú tí o wọ́n mú nílẹ̀ Benin Republic ìpínlẹ̀ Ògùn ó pààlà pẹ̀lú Benin Republic ìpínlẹ̀ Ọ̀yọ́ pààlà pẹ̀lú Benin Republic gbogbo òlú tó fi dé gbogbo òlú tí ń bẹ létí ẹ̀ ọmọ Yorùbá gbogbo wọn pátá gbogbo òlú tàjọ pààlà lọ́tún lọ́sì àti Benin àti Nàìjíríà ọmọ Yorùbá ni wá. nígbà wọn fẹ́ gbé aṣojú lọ olórí ológun tó kù ńbẹ Burata àbí kílẹ̀ ń pè Buratai ni wọ́n gbé lọ ọbẹ̀ wọn ò mọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ ìpínlẹ̀ Ògùn wọn ò mú yàn láti bí Ṣakí wọn ò mú yàn láti bí àwọn ajílété nǹkan yé wa tí wọ́n gbọ́ èdè tí wọ́n sì lè wúlò tó pé wọ́n mọra wọn lọ ń gbé èèyàn wá látòkè bó lẹsẹ wá rò pé yóò rí sí báwọn ọmọ Yorùbá ń bẹ lẹ́gbìmọ̀ aṣòfin yín pé tó táàbà yẹn rú èèyàn àwọn tí wọ́n yàn sí àwọn ibi tí nọ́ọ̀sì ti pààlà àwọn wo wọ́n yàn bẹ́ẹ̀ ẹ sì rò pé ogun ò tí ì yí wa po àwọn wọn ń bẹ ń pọ́ọ̀tì aṣojú wọn ní Benin Republic àwọn wọn ń bẹ ní airport ẹ sì dí ò tí ì sógun ṣùgbọ́n abẹ́yìn bàbá wa lọ́balọ́ba níjòyè ẹ dákun ẹja ṣera wa lọ́kà ẹ̀rí pariwo tí mò ń pa ní kípàdé lọ́balọ́ba ọmọ wa tó bá ti ń wá tá à ń ṣe pẹ̀ nígbà òṣù àwọn ará Benin náà sáwọn náà jáde ìgbé kí ló dé ṣé àwọn èèyàn sára yín apò tí ń wá ni ọwọ́ kan ni wọ́n ti tẹ̀lé rí ọwọ́ kan wọ́n sì ti tẹ̀lé ìyá president wọn ní Benin Republic sì ní ọmọ Yorùbá ni igbákejì rẹ̀ Yorùbá tiẹ̀ tó lòun kájọ ẹja dìde sí mo dúpẹ́ lọ́wọ́ gbàgbà àti gbégbèsè káàkiri àgbáyé ẹ sì já jọ àwọn bàbá wa wọ́n mọ ọ̀nà tí wọ́n ń gbà á jà Yorùbá ètè la fi ń jà o Yorùbá èyí da ìgbúrú ibi táwọn aṣíwájú wa bá dẹ̀ là ń lọ ní ká máa lọ mo sì ń kìlọ̀ fáwọn kan ṣẹ́ wálé ẹja ṣọ́ra àwọn ọ̀tá Yorùbá kan ń bẹ wọ́n ń lo fọ́tò olóyè Sunday Ìgbòho gbogbo ibi tí wọ́n bá ti wá ń ṣe ètò wọ́n wàá máa lọ máa sọ̀kò ọ̀rọ̀ wọ́n lọ máa bú àwọn èèyàn káwọn èèyàn wá lè máa rò páwọn ọmọlẹ́yìn Sunday Ìgbòho ni kìí ṣe o kìí ṣe ọmọlẹ́yìn olóyè Sunday Ìgbòho wọn èyí ṣe àwọn ọ̀tá Yorùbá ni àwọn ọ̀tá Yorùbá ni ẹni wọ́n ń dọ́gbọ́n pé àwọn míì ń bẹ tí èsè Yorùbá tó gbé wọ́n ti gbéde wọn ṣe gbogbo ẹ̀ wọ́n ń bẹ bẹ́ẹ̀ àwọn èèyàn làwọn tó ń ṣe ní ìsìn báyìí bí wọ́n bá ti rí ibì kan wọ́n lọ máa gbé àwọn míì ó ti lo ti àwòrán bàbá wa Gani Adam tàbí ti OPC wọ́n lọ máa kọ̀kọ́ kúkọ sórí péjì àwọn èèyàn àwọn tó fẹ́ dalẹ̀ Yorùbá rúnu ṣùgbọ́n a ti mọ àwọn aṣíwájú wa tá à ń tẹ̀lé ká sì máa gbọ́rọ̀ sí lẹ́nu ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o orí adé ò ní di ta fi ń wọlé ẹ jẹ́ ká jọ kò sí bínú ṣe lè bí ọmọ Yorùbá tó ẹ mẹ́jà forí adé wọlé o bá a bá tara alẹ́ ẹni lọ́pọ̀ àlè rírà lọ́wọ́n o ẹ wo ibi tó dé ìgbà tá à ń pariwo ńgbà náà wọn èyí sọ̀rọ̀ báyìí wọn èyí sọ̀rọ̀ báyìí wọn èyí ṣe báyìí wọn èyí ṣe báyìí nínú kájọ àní rógun o gbogbo ibi tíjà bá ń wà nílùú kan àti ìlú kejì nílẹ̀ Yorùbá Ọlọ́run bá wa parí ẹ̀ lágbára Ọlọ́run ẹja tó gbárùkù ti olóyè Sunday Ìgbòho ẹsẹ̀ mẹ́jà máa gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ wọ́n ní wọ́n pé nígbà tí ó wí ó ní kinní kan àwọn bàbá wa ò sùn ẹ kò rí ẹ̀gbọ́n mi tí mo sọ mọ́gàjì ilé oníróbó tó ń ṣe gbọ̀ǹkà bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams tẹ́ bá lọ wà láyé tí wọ́n ṣe ibi tí mò ń sọ fún wa nu wọ́n ti bẹ̀rẹ̀ kínní yìí ti pẹ́ àwọn èèyàn ń nàka àléébù sí wọn gbà náà ni ilé Ààrẹ Ọ̀nà Kakanfò fi ń sọ yí pé kèé ṣe rálì kò sí ọ̀rọ̀ èèkan rálì ṣùgbọ́n àgbọ́yé torí èmi ẹ̀ ṣe àbòsí bọ́rọ̀ bá ṣe wá lèmi ó ṣe sọ pé tó bá tásìkò bá ṣe ní ṣé gbogbo àwọn yẹn tẹ́ ẹ mọ gbogbo ibi tẹ́ ẹ ti lọ káàkiri tẹ́ ẹ ń kiri tẹ́ ẹ ń ṣe gbogbo ẹ̀ ìṣọ̀kan ló ṣe pàtàkì ṣe rí báyìí láti bí ọ̀sẹ̀ bíi méjì ìjọ wo la fojú bo gbogbo tí ń lọ à ń wù bó lélẹ́ ó ṣe rí ìpè lọ́tún
ìpàdé ló sì ṣègbà kàṣàwó kan kílẹ̀ Yorùbá ọba lè dáa ni. Èmi o ààrẹ Laji Abbas èmi ò sínú ẹlẹ́yàmẹ̀yà èyí sì sínú àwọn tí wọ́n sọ yí pé tó ọ̀yá ẹ máa pa lágbájá ẹ máa pa tàmẹ̀dò èmi ò sínú wọn mi ì sínú àwọn tí máa sọ bẹ́ẹ̀ kílẹ̀ Yorùbá ọba lè dáa ni. Torí náà mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà tẹ́ bá fẹ́ kàn sí mi lórí WhatsApp bí mo ṣe máa ń sọ ẹ lè kàn sí mi lórí +234 +234 8023687432 ẹ sì tún lè máa darapọ̀ mọ́ mi lórí YouTube Ìtàn Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàtà àti sọ ló ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pẹ́tẹ́ tó títí ìgbà tá a tó pàdé o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àtàjọ dá àwọn mọ́jú àtàwọn àtàtà tí sùn lórílẹ̀‐èdè tí a wà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátá títí ìgbà tá a tó pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀ nílẹ̀ Yorùbá tó fi délẹ̀ Brazil ló ń kí wa lóko ọba mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn pé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pé láyé yìí kò dúró o títí ìgbà tá a pàdé ire o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀rẹ́wọ́. Ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò. Olùkọ́ àgbà ló nìyẹn. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. Olùkọ́ àgbà Laji Abbas Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú o ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ Òǹpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn gbáyé asọ̀tàn gbóyè o. Iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Ààrẹ Òǹpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ Òǹpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ ń pápá ìwọ nùnà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o.